أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون، والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أهل الله. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àtúndúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. A sì kára ọpẹ́ wa wípé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run tí a dúpẹ́ fún yìí, òun ní ọ̀ní Ọlọ́run tó já sí wípé ní khalaqa al-azwaja kullaha. Gbogbo nǹkan tí ń bẹ láyé yìí ló ń jẹ́ sí pé al-azwaj táwọn nǹkan yẹn tí wọ́n ń lóbi tí wọ́n ń lákọ̀ Ọlọ́run àbá tó dá gbogbo wọn. Mimma tunbitul ard, nínú àwọn nǹkan tí máa jáde láti inú lẹ́lẹ̀ gẹ́gẹ́ bí irúgbìn, wa min anfusihim, àti nínú àwọn ẹ̀dẹ́ èèyàn fúnra wa náà, wa mimma la ya'lamun, àtàwọn nǹkan míì tọ́mọ èèyàn tiẹ̀ láǹfààní kó tiẹ̀ mọ̀ rárá. Ìjásí pé Ọlọ́run ọba mi ó sì bá ìkẹ́ẹ̀gẹ́ Ọlọ́run kó máa bá aṣíwájú wa, ọ̀gá wa, ẹni Ọlọ́run bá ṣàlẹ́ṣà tó rán sí wa, tó rí kóhun náà ló tọ́ láti wá jíṣẹ́ fún wa. Tẹ́lẹ̀ bí òtún ní gbé wá lẹ́yìn tànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ròyìn ẹ̀fún wa náà Al-Qur'an, wípé ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin. Ànábì náà ló pin àwọn tí ó máa jẹ́ an-nabiyyin, àwọn tí ó máa mú ìró wá, nírò tí ó máa wá láti mú sánmà, tí ó máa wá láti wáhàyí pẹ̀lú ọdún pé tí ó máa wá láti rí gíga. Ẹ̀tọ́rí pé tá a bá ní sánmà kò túmọ̀ sí gbogbo yá sánmà ní wáhàyí ti máa wá. Eléyìí ni àwọn nǹkan tó jẹ́ àwọn ọ̀rọ̀ tó ti gbajúmọ̀ kálẹ̀ lẹ́nu kó wá nù ní. Al-mubasharatu as-samawiyya tí wọ́n fi máa ń lò ní al-mubasharatu as-samawiyya ni pé wọ́n rí pé àwọn nǹkan yẹn òkè ni wọ́n ti máa ń sọ̀kalẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ kan tó ga tó tóbi jù làákàyè àwọn èèyàn lọ ni wọ́n fi máa wọ́n tó ọ̀rọ̀ tó ga lẹ́nu tó ti máa ń sọ̀kalẹ̀ ibi tó ga ni, nítorí pé ó ti ga jù làákàyè àwọn èèyàn lọ. Àwọn ọ̀rọ̀ yóò ti ní sọ̀kalẹ̀ mọ́ sọ́dọ̀ ẹnìkan yàtọ̀ sọ́dọ̀ Adam Muhammad. Gbogbo táwọn èèyàn máa rí náà ni ká máa lálàá, ká máa rí nǹkan kọ́lọ́ máa fi nǹkan àwọn. Kìí ṣe pé nǹkan tí wọ́n wá yẹn yóò wá jọ orúkọ Ànábì tí wọ́n ń pè ní revelation sallallahu alaihi wasallam. Ọlọ́run fi pè ní khataman nabiyyin, òpin àwọn ànábì Ọlọ́run. Kọ́lọ́ bá wa kí Ànábì Muhammad, ó sì bá wa kí àwọn sàhábà al-kiram àtàwọn tabi'in àtàwọn ará ilé Ànábì àti gbogbo àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀ lórí dáadáa tí Islam pè kó wa sí ká máa ṣe, tó fi wá dọ́dọ̀ àwọn ọ̀gá wa àgbà, ìmọ̀ àgbà, ìmọ̀ nínú mímọ̀, àkàdá nínú ọ̀rọ̀, Sheikh Adam Abdullahi al-Ilori, wa Sheikhuna Kamaluddin al-Alabi, wa Sheikh Tajul Adab Tajul Mu'minin, wa Sheikh al-Muzammil Yusuf al-Iqwaji, àti gbogbo àwọn àfáwà tí wọ́n ti lọ bẹ́ẹ̀ kọlọ̀bá àwọn kọ̀kẹ́. Bákan náà Maulana Sheikh Mustafa Zublul Sunusi, wa Sheikh Muhsin Eidu, wa Sheikh Abdul Latif Yamuni, wa Sheikh Bilgisu Akodo rahmatullahi ta'ala alayhi. Kọlọ̀ dápọ̀ bá pa gbogbo wọn kọ̀kẹ́. Ahlan bikum jami'a. So kọlọ̀bá ṣàlékún dáadáa fún kó wá wa, èyí tẹ́ ń sálámà sí wa, Ọlọ́run bá ní àwọn màláíkà náà ń dáhùn sálámà yìí, àwọn èèyàn náà sì ń dáhùn ẹ̀dọ́ wa alaykumus salam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn àwọn eléyìí, gbogbo àwọn tí wọ́n ń bẹ láyé àrólé àwọn àgbààgbà kankan tí wọ́n ṣe dáadáa sínú ìsìláàmù tí wọ́n ti lọ. Látòrí Maulana Fadilatu Sheikh Habibullahi Mudirul Markaz, Mudirul Ham, Mudirul Kulli, Habibu al-Malayin, adama Allahu lana hayatahu bis-sihhati was-salam. Ọlọ́run jẹ́ àtúbọ̀ ní bàbá náà pẹ̀lú ìdẹ̀ra àti ìfọkànbalẹ̀ tó péye. Ọlọ́run bá wa ṣe fún wọn. Dákun má fi bàbá náà láwa lójú, má ṣe fi bàbá náà kọ́ wá lẹ́kọ̀ọ́ pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run àti jẹ́kọ̀ọ́
ṣọ́rọ̀ bí akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm. Àwọn adára bẹ́ asálámà sí gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa tẹ́kù wá káàkiri ní gbogbo ibi tí ẹ lè wà, ìbáàjẹ́ àárọ̀, ìbáàjẹ́ ọ̀sán, ìbáàjẹ́ alẹ́ ni, ìbáàjẹ́ ọ̀rẹ́ lẹ́nu, ìbáàjẹ́ òru ni, bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Náà àkọlé ọ̀rọ̀ wa tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ torí gbogbo wa náà akẹ́kọ̀ọ́ ni wa àtẹnudí ń bá wa sọ̀rọ̀ torí ẹnìkan ò lè máa sọ títí láyé kó máa sọ tán àfọlọ́ nìkan, ẹnìkan ò sì lè máa wí tó láyé kó máa wí tán àfọlọ́ nìkan, ẹnìkan ò sì ní rí kó ló máa wí dáadáa jù àfọlọ́ nìkan, ẹni tó sì ń wí dáadáa kò lè dá yín rẹ̀ tó ń wí dáadáa àfi tọ́lọ́ bá ní káwọn èèyàn ó yí wọ́n lè yí láti máa fi tàn, wọ́n sì lè yí sọ́nà òdì tàbí kí wọ́n yìn kán máa bú tó máa lérò wípé wọ́n yìn wọ́n ni. Ọlọ́run ọba nìkan lọ́ba àbí tó pé tí èèyàn máa ń ṣì kì í ṣe sọ. lọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀ náà Kùránì nígbà tí ń sọ̀rọ̀ Ànábì Mùsá alayhi salam wípé la yadillu rabbi wa la yansa. Ọba mi bá ń sọ̀rọ̀ èyí tá à ń wí la yadillu ẹnìkan tí èyí ṣàṣìṣe tí ń bá ń sọ̀rọ̀ ni wa la yansa. Ọba tí kì í máa ń gbàgbé ọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀, kò sẹ́nìkan láyé tí èyí máa ń gbàgbé, kò sẹ́nìkan tọ́rọ̀ yìí máa bọ́mọ́ lọ́wọ́ àfọlọ́wọ́ ọba mi nìkan subhanahu wa ta'ala. Ẹ̀rí pa àkọlé ọ̀rọ̀ wa yìí òun náà ni àwọn àwo gẹ́ ní ọmọ ogun Ọlọ́run tá ń pè ní máàhíyà junudullah, àwọn ọmọ ogun Ọlọ́run. Fáwọn Alabaika the Christ, Alaba Adégúnwà, the professor in comparative religions, Ọlọ́run dàpọ̀ jẹ́ ní Alabaika ogun fún wa. Wọ́n rí àwọn àríkán lórí pé wọ́n ń lọ láti lọ gbìyànjú láti lọ ní ìbánijíròrò àti ìbánisọ̀rọ̀ lọ́dọ̀ kan nínú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ ẹlẹ́mìí tó gbajúmọ̀ lónìí pé RMQK ní tàbáníká ṣọ̀tẹ̀. So wọ́n ń pè àfáà náà ní Najimudeen Kiwula Tabakan Ma'rufa bó ṣe gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Wọ́n lọ bí àwọn àdéhìrì kan bẹ́ẹ̀. So àwọn kan wọ́n rí pé ìrìn tí Alabaika the Christ rìn yìí wọ́n rí pé ìrìn tó dáa ni. Àwọn kan rí pé rárá láì fi bẹ́ẹ̀. Àwọn akẹ́wọ̀ gbá bí tí wọ́n ti ń sọ̀rọ̀ yẹn, àwọn àbéèrè tí wọ́n ń béèrè yẹn wọ́n ń bí ìgbà tí wọ́n ń dojú ọpọlọ yẹn bolẹ̀ tí wọ́n ń fọpọlọ àwọn mùsùlùmí ṣeré ni. Ìrònú kó wá lórí ẹ̀yà tọ̀ kó wá náà ló sì lẹ́tọ̀ọ́ sí tó bá rí àti ìrònú àti tí ó bá wí lórí ẹ̀ kó wá ló lẹ́tọ̀ọ́ sí tí ò ní já sí pé àbúrú ni tàbá ń yẹ̀yẹ́ ẹni torí pé ẹni ó bá ṣègbìyànjú àfikákì torí pé ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó ní man ijtahada fa asaba lahu ajrani wa in akhta'a lahu ajrun. Ẹni yóò láyé yìí tó bá lè ṣègbìyànjú lórí nǹkan kan, ìgbìyànjú tó ṣe ní Ọlọ́run á kádà àrápọ̀ sójú ẹ̀ lahu ajrani, ó sàn lẹ́sàn méjì ni. Ìyẹn ni pé ajru al-ijtihad ẹ̀san kóhun náà ti ẹ̀ gbìyànjú wà ajru al-isaba àtẹ̀sán pé ìgbìyànjú rẹ̀ wá kọ́ sójú ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n lá Ànábì sọ fún wa, ó wá tẹ̀síwájú pé wa in akhta'a tó bá tiẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ gbé àbó ṣàṣìṣe gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ènìyàn lórí ìgbìyànjú ni lahu ajru yóò gba ẹ̀san kó ṣe gbìyànjú yẹn nítorí ẹ̀ làbáwí. Ẹni ó ṣe gbìyànjú àfikà kí wá la fẹ́ sọ lórí àwa tá a rí gbìyànjú kankan ṣe. Ní dèdè bí àfáà ti mọ làfáà ti ṣe o kọ́ lọ sí bàwá àná lọ́wọ́. A sì lè mẹ́rin tí pé èèyàn lọ léèyàn ó lòun fẹ́ lọ béèrè tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe kó òun fẹ́ lọ ọbẹ̀ lọ́ọ́ bá wọn jà. Ẹ jẹ́ ká gbọ́ yẹn náà yẹn. Tó bá yẹ kó ní àwọn ńlọ ọbẹ̀ lọ́ọ́ jà òótọ́ ni. Ó ṣe pé tó bá yẹ kó fẹ́ lọ ọbẹ̀ lọ́ọ́ jà ni àwọn tí wọ́n gbà lálejò náà wọ́n lè má gbà lálejò. Ó lọ ọbẹ̀ lọ́ọ́ béèrè ọ̀rọ̀ ó sì béèrè kó ti di kó ń fẹ́ béèrè. Àwọn tí wọ́n sì fẹ́ lọ bí léèrè ọ̀rọ̀ náà àwọn náà palẹ̀ mọ́ torí pé dèláìlá oníkéwúlẹ̀ àfà tí wọ́n lọ bá ọ̀tọ̀lọ̀rọ̀ ẹ̀ ní RMQK ọ̀tọ̀lọ̀rọ̀ mímọ̀ àfà wà fókẹ́lì wa huwa mutakallimun saraha lásánù làfà ẹni tó dálára ní fàṣíhà ní ó dáńtọ́ ó dálára àmọ́
àfáà máa ń lò fẹ́ẹ̀nú ìyíwọ̀n àfáà Najmuddin kéwú ńlá tí àfáà wá ń ṣe bẹ́ẹ̀ ń lò fẹ́ẹ̀nú fal-iyadhu billah kò ní tẹ̀wọ̀n káwá máa sọ pé kéwú ńlá kò lè jẹ́ kéwú ńlá tó bá jásí pé àfáà máa ń ṣe bẹ́ẹ̀ kéwú fẹ́ẹ̀nú nù ni àwọn tó bá fà tí rí yẹn náà ó tó kéèyàn wó yẹn torí pé Ọlọ́run fún lára kéwú tó tóbi ni téèyàn bá lò síbi tó dáa àmọ́ ìlò síbi tí ò dáa yẹn èyí mo ń ṣe ìtọ́ ni kéwú yẹn ò lè jẹ́ kéwú ńlá fal-iyadhu billah bóyá fa máa ṣe bẹ́ẹ̀ ni tàbá àwọn spiriti yẹn ló ní káfà sọ bẹ́ẹ̀ wallahu a'lam àmọ́ bọ́lọ̀ bá mi ṣe dáadáa fáfá ibi tí wọ́n ti sọ̀rọ̀ jundun min junudillah wọ́n láwọn ọmọ ogun Ọlọ́run kéwú ńlá ní àwọn àlìjànú ní rárá o astaghfirullah kọ́lọ̀un foríjà mùsùlùmí látòkè délẹ̀ o èèyàn gbọ́dọ̀ máa sọ pé torí tóun fẹ́ ṣe kó máa fi rọ́ máa báàkì tó fẹ́ ṣe láti máa fi dà lákàyè àwọn èèyàn wú béèyàn bá sọ bẹ́ẹ̀ èèyàn pé ànábì láláì màkàn kódà èèyàn jẹ́ kó yé wa pé Ọlọ́run ò mọ̀ tí ń ṣe nínú òṣìṣẹ́ èèyàn lọ ìyẹn mo fẹ́ yẹn kí lónìí pé àwọn àwo lọ́mọ ogun Ọlọ́run ọ̀rọ̀ yìí jẹyọ níbi tí adégúnwà ti ń bèèrè ìbéèrè táfà lọ mú àyàwá pé wa anzalna wa ayyadnahum bi junudin lam tarawha pé wọn akún wọn lọ́wọ́ tàbá sọ̀kalẹ̀ fún ànábì àwọn ọmọ ogun tá ànábì ò rí àfáà ní àwọn àlìjànú ló wá rà ànábì lọ́wọ́ rárá ẹni jẹ́ ká lọ ọmọ kìíní kan dájú kò sẹ́ni tó tako pé kò sí ti ń jẹ́ ẹ̀mí béèyàn bá tako kò mẹ́ni ti ń sọ torí pé ẹ̀mí ló wà lára wa torọ́ lọ fúnra rẹ̀ gan sọ̀rọ̀ nípa ń tà ń pè lẹ́mìí pé yas'alunaka 'ani ruh wọ́n bọ̀ wá bí wa nẹ́bí léèrè nípa ẹ̀mí kul ruh bá wa fún wọn lẹ́sìn pé ń tà ń pè ar-ruhu min amri rabbi ẹ̀mí tí wọ́n ń sọ yẹn nínú ẹ̀dá Ọlọ́run ni tàbá ní min amri rabbi nínú ẹ̀dá Ọlọ́run ni àṣẹ Ọlọ́run ẹ̀dá Ọlọ́run náà ni tó ráṣẹ lọ́lọ́run wọn fi dẹ́dà àṣẹ yẹn náà ní máa dẹ̀dá ó wá ní máa utitu minal ilmi illa qalila àmọ́ fún àwọn èèyàn nímọ̀ nípa ẹ̀mí tayọ ọ̀rọ̀ bá díẹ̀ nípa ẹ̀mí bọ́lọ̀ ti sọ̀rọ̀ fún ànábì so àtàbá ń sọ̀rọ̀ arúh tí wọ́n ń gbé jámù rẹ̀ ní arwah spirits ó wà alamul arwah náà sì wà world of spirits àgbáyé àwọn ẹ̀mí náà bẹ̀ àmọ́ àdánwò ni pé káwá mú àwọn ẹ̀mí yẹn lọ́lọ́ láwátà nǹkan fátí àrígbé iyyaka na'budu ìwọ Ọlọ́run nìkan níwọ láàmà wà ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ tàbá wá ràn lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀mí tàbá wá ràn lọ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run wọn bá lè ràn wá lọ́wọ́ pẹ̀lú gbogbo tọ́lọ̀ bá fẹ́ fi ràn yẹn lọ́wọ́ tó yẹ pé agbára Ọlọ́run ká gbogbo nǹkan yẹn ìbá wá lo ẹ̀mí ìbá wá lo nǹkan ẹ̀mí kó fi ṣe ìrànlọ́wọ́ fún yàn ìyẹn kò sọ́dọ̀ Ọlọ́run wa iyyaka na'budu ìwọ nìkan la máa sìn wa iyyaka nasta'inu ìwọ nìkan la máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kìí ṣe pé a máa sìn ọ́ a máa sìn ẹ̀mí a máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ a máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀mí rárá nǹkan méjìlá ń dàpọ̀ Ọlọ́run jọ́ náà àwọn ẹ̀mí sì ń jẹ́ mi Ọlọ́run ló dá ẹ̀mí èèyàn ò gbọ́dọ̀ gbé ìwọ̀ Ọlọ́run fún ẹ̀mí èèyàn ò gbọ́dọ̀ gbé ẹ̀tọ́ Ọlọ́run fún ẹ̀mí nǹkan tí ń dàrúdàpọ̀ ń bẹ̀ yẹn a ti ń gbé àwọn ẹ̀mí yẹn sípò Ọlọ́run ní ọ̀rọ̀ tó ń dá wàhálà rẹ̀ kájẹ́ kí bẹ̀ yẹn máa yé tẹ́lẹ̀ rẹ̀ ní ọ̀rọ̀ àìmọ̀kẹ́ni báwo làwọn yóò ṣe máa tako ẹ̀mí bó o ti ń sọ yẹn náà àìmọ̀kẹ́ni wọn náà ń júwe lóòótọ́ ẹ̀mí wà ṣé káwá máa sìn wọn lọ́lọ́ ní sọ ni Ọlọ́run fúnra rẹ̀ ní kúnú rọ́bà nìyí ẹjẹ́ ni tí ó máa sìn lọ́nà so fa'budu Allaha alladhi khalaqahunna Ọlọ́run tó dá àwọn nǹkan yìí nìkan ni ẹ máa sìn àmọ́ lónìí gbà bá ti sọ pé à ń dúpẹ́ ráúkọ̀ ya ìlú à ń dúpẹ́ kọ́ẹ̀kọ́ ya ìlú àṣùkò alladhi yajibu lillah ẹ̀pẹ́ tó yẹ ká dáa fọ́lọ́run à ń dáa fún nǹkan kí ló fi yàtọ̀ sẹ́ńtì ń sọ wípé thank you Jesus kí ló fi yàtọ̀ fẹ́ni tí ń sọ wípé tọ́ ògùn o ṣeun kí ló fi yàtọ̀ sẹ́ńtì ń sọ wípé ọpẹ́lọpẹ́ Ọ̀ṣun tó ń lọ ọbọ̀ kò sí yàtọ̀ bẹ́ẹ̀ ìyẹn láàgbọ́dọ̀ mix pọ̀ mọ́ra wọn
táwọn èèyàn mọ̀ sí pé ọ̀rọ̀ mímọ̀ ní lóòótọ́ ọ̀rọ̀ ìmọ̀ bọ́n bá ń sọ̀rọ̀ ifá ọ̀rọ̀ ìmọ̀ ni bọ́n ń sọ̀rọ̀ spiritism ọ̀rọ̀ ìmọ̀ ni tó bá ń sọ̀rọ̀ spiritism àti spiritualism knowledge náà ní gbogbo ẹ̀ àmọ́ knowledge èyí tí ó bá tako ẹ̀sìn tí Islam gbé wá tí ó sọ̀rọ̀ di ẹni tó lọ́wọ́ bínú sí ìyẹn lèyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún ìyẹn láti wá lọ kìí ṣe àlìjànú bí kéwú láti wí yẹn hādhā iftirā'un 'alā Allāh bí ìgbà téèyàn ń dáadáa parọ́ mọ́ lọ́hùn téèyàn wá ń ṣàfihàn ẹ̀ sọ́ra ìmọ̀ kò sí ìmọ̀ tí ó sọ bẹ́ẹ̀ kò sí ìmọ̀ tó sọ bẹ́ẹ̀ ni mo fọ́ abẹ́ ìgbẹ́ báyìí hiya junūdullah àwọn gan lọ́mọ ogun ọlọ́run qāla tabāraka wa ta'ālā tá a bá lọ ọ̀nà al-Qur'an ọlọ́run bá sọ fún wa wípé walillāhi junūdu s-samāwāti wal-ardi wa kāna Allāhu 'azīzan ḥakīmā tá a bá lọ ka al-Qur'an àárí kọ́lọ́run bá sọ mẹ́ pé lillahi ọlọ́run bá ló ní o walillāhi tọ́lọ́run bá ní wọ́n ń ṣe junūdu s-samāwāti wal-ardi àwọn ọmọ ogun sánmà àti lẹ́lẹ̀ ọlọ́run ọba ló ní wọ́n kìí ṣe tẹnìkankan ẹnìkan ò lè pàṣẹ fún wọn ọlọ́run nìkan ló lè pàṣẹ fún wọn lórí jẹ́ pé ní tá bá ń sọ fún walillahi junūdu s-samāwāti wal-ardi tá bá lọ sínú Sūratul Fatih nínú al-Qur'an a rí pé Sūratul Fatih Quran 48 tá bá lọ ọbẹ̀ tàbá lọ sínú Quran 48 tàwá wá sínú àyà ẹlẹ́ẹ̀keje àríkọ́lọ́wọ́n bá dìde sọ fún àmì pé walillahi tọ́lọ́wọ́n bá ní í ṣe junūdu s-samāwāti wal-ardi àwọn ọmọ ogun sánmà àtàwọn ogun lẹ́lẹ̀ wa kāna Allāhu 'azīzan ḥakīmā torí kọ́lọ́wọ́n bá ní o azizan ọba tó káyà ní haqiman ọba ọ̀jọ̀gbọ́n ni nígbàtí ó wà fọ̀rọ̀ tẹ̀lé ó ní inna arsalnaka àwọn ọlọ́run láàárọ̀ wà nẹ́bí iṣẹ́ inna gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kéwú ńlá ń sọ wípé tí wọ́n bá ti lo inna níbẹ̀ yẹn ọlọ́run kọ́ ní sọ̀rọ̀ mọ́ àwọn ará wa níyà ló ń sọ̀rọ̀ àwọn ẹ̀mí yẹn ni rárá ò fàdíyà ò nílá mo rí pé àfáwà kan náà ti róyàwì ni wọ́n máa ń pè é nílùú iná àwọn èèyàn máa ń lò àwa ló ń ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ wà láàrín òun nìkan ní rí fàṣàrà rẹ̀ ọlọ́run nígbà ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní inna arsalnaka àwa ọlọ́run lárọ́wọ́ Muhammad iṣẹ́ àwa tó lò yẹn ọlọ́run fi jẹ́ kẹ́ ẹ mọ̀ pé òun tóbi ju gbogbo nǹkan tó tóbi lọ ni ètò ń gbà bẹ́ẹ̀ ni pé èmi ni mo rọ́ ṣáàjà tàbá bẹ́ẹ̀ èmi nìyẹn òkè sáwọn àlejò àbáwọn síríìtì láwọn sọ pé àwọn ni wọ́n rán lẹ́bí ìbílẹ̀ ọdún ọkọ̀ takò láká yìí ó sì ti takò nímọ̀. ṣá ìyàtọ̀ ẹ̀dá kan mọ́ pé ó tọ́jú kí ni ìṣe ìkíni. ẹ̀dá kan torí ọlọ́run ẹ má bínú kọlù kan ló fẹ́ ní stop kí ni ẹ kí n gbọ́ ọlọ́run ọba fẹ́ fọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní ìnà àwa tá a ní gbogbo ayé àti ọ̀run tó ń jẹ́ ọlọ́run nìkan náà ló lè dá lọ àwa gbogbo wa náà ń yá àwa lòdì arsalnaka àwa làárọ̀ wọ̀ Muhammad ṣe shahidan kó jẹ́ kí ni o shahidan wa mubashiran wa nadhira kó jẹ́ pé ní tí ó máa ń pé àwọn èèyàn shahidan tí ó sì máa jẹ́ aṣojú ọlọ́run tó máa jẹ́rìí ọlọ́run fún wọn tó jẹ́ kẹ́mọ́ ọlọ́run ó sì máa pè wọ́n mubashiran ó máa fún wọn nílò nadhiran ó máa kì wọ́n nílọ torí kíni litu'minu billah kí wọ́n lè bá a nígbàgbọ́ nínú ọlọ́run wa rasuli kí wọ́n sì gba òjúfẹ́ rẹ̀ bọ̀ ibẹ̀ yìí nǹkan gbọ́gbọ́ ni ọ̀rọ̀ tí mò ń lọ ọkàn yà ń bẹ̀rẹ̀ ìtafẹ́ ló ń bẹ̀ ni pé àwọn ọmọ ogun tá à ń sọ yìí ọlọ́run láwọn ọmọ ogun àwọn ìwúwẹ́ làwọn ọmọ ogun ọlọ́run tá a bá wá ń sọ ń gbọ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ tá a bá lọ wo Suratul Mudaththir
Suratul Mudaththir nínú àyà 31 Ọlọ́run ní wa ma ya'lamu junuda rabbika illa hu. Àwọn ọmọ ogun Ọlọ́run wọ́n dá wọn mọ̀, ẹnìkan ò lè sọ pé ọmọ ogun Ọlọ́run ọba rẹ̀ rèé illa hu àfòun Ọlọ́run fúnra rẹ̀ nìkan. Ẹni pé wa ma ya'lamu junuda rabbika. Ṣọ́ra wọn tá ń bá sọ̀rọ̀ Ọlọ́run yìí àwọn kèfèrí wọ̀nyí wọ́n dá ọmọ ogun Ọlọ́run ọba rẹ̀ tó wí mọ́ illa huwa àfòun Ọlọ́run fúnra rẹ̀. Masha Allah, Ọlọ́run tóbi jù kó máa púrúfù ara ẹ̀ lọ ọ̀rọ̀ tí ò bá làákà yìí ni. Ok, tí ò bá púrúfù ara ẹ̀ báwo la ẹfẹ́ mọ́? Ok, tí ò bá púrúfù ara ẹ̀ kí ló dá sánmà fún? Tí ò bá púrúfù ara ẹ̀ kí ló dálẹ̀ fún? Inna lillahi. Àní ìtẹ́lò ní ń pè nímọ̀ yìí àìmọ̀kan àtàì nílàákà yìí ni. Torí ẹrú Ọlọ́run kan ní Ọlọ́run tóbi jù kó ṣẹ̀ṣẹ̀ máa púrúfù ara ẹ̀. Ok, tó bá yẹ kó tóbi jù kó púrúfù ara ẹ̀ limadha khalaqa as-samawati wal arda, kí ló wá torí ẹ̀dá sánmà àti ilẹ̀ tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀? Kí ló dá ọ̀run tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀? Kí ló torí ẹ̀dá èèyàn tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀? Torí pé tí ò bá dá gbogbo nǹkan yẹn ẹnìkan ò ní mọ̀ Ọlọ́run ọba ń bẹ. Ọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè ni o. Afáàmì Abdulaziz Habib Ọláyínká Ọlọ́run bá mi ṣàní ọ̀rọ̀ ẹni tí làákàyè eṣinṣin náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ronú pé Ọlọ́run tóbi jù kó máa púrúfù ara ẹ̀. Tí ò bá fẹ́ púrúfù ara ẹ̀ kò ní dá sánmà o. Tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀ kò ní dá lẹ́lẹ̀ o. Tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀ kò ní dá atẹ́gùn. Tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀ kò ní dá òru. Tí ìbá yẹ kó fẹ́ púrúfù ara ẹ̀ kò ní dọ̀sán. Ìyẹn ló fẹ́ bọ́lọ̀ wọn bá tóbi kọjá kó púrúfù ara ẹ̀ kò ní dá kankan sínú ayé yìí, ayé ó kàn wà ní. Tí ò bá fẹ́ púrúfù ara ẹ̀ ni ó máa sọ fún ayé pé law kana fihima alihatun illa Allah. Tó bá yẹ pé àwọn Ọlọ́run ọba mi ń bẹ láàrin sánmà àti ilẹ̀ yàtọ̀ sóhun ni lafasadata, ilẹ̀ ò bá ti bàjẹ́, ìbá ti fàyà. Kò fẹ́ púrúfù ara ẹ̀ lórí láwọn òjíṣẹ́ Ọlọ́run sí Fíráò. Ẹ̀kí ló kí wá lóde tó táwọn ẹ̀mí yọ sí ẹ̀mí àgbà. Ó mi pé fẹ́ẹ̀kì lẹ̀mí tó yẹ sẹ́mi àgbà ńgbà náà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹ. Ọ̀rọ̀ aláìní làákàyè àní kò sí èyàn máa gbọ́rọ̀ kí wá láàrò ìjìnlẹ̀ náà tó sọ yìí nìsín. Àdìbò Habib Ọláyínká orúkọ bọ̀dúrù mọ́gàsì ó báwọn èèyàn ńlá àwọn onílàákàyè onímọ̀jọ́ kan ìwò wá ní. Ọlọ́run ló wá ń bẹ nínú yínká rẹ̀ nìsín. Ọlọ́run tó ní wá sáà kò sí yóò samawati wal ard la ta'khuzuhu sinatun wa la nawm. Ọlọ́run ó púrúfù gbogbo tó dá iná ó fi ń púrúfù ara rẹ̀ ní lọ́jọ́gbọ́n kan bí ń sọ pé wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. Wọ́n kàn máa mú làákàyè mọ́lẹ̀ nínú ilé kan wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ ẹ̀mí wọ́n á gba gbogbo làákàyè gbogbo tó bá ń sọ ní òmò sí làákàyè kì í ṣe irú ọ̀dọ̀ wa bí o. Wọ́n ní fi kulli shay'in lára gbogbo tàbí ilẹ̀ hayatu ni wà á máa rí àmì kankan tàdúlù ala annahu al-wahid ni ó máa júwe pé ẹyọ kan Ọlọ́run bá ń bẹ, ẹyọ kan Ọlọ́run bá ń bẹ. Law lam yakun mawjuda, tó bá yẹ kọ́ Ọlọ́run ọba ò sí mẹ́ni lakana ma'duman, ajásí tó bá yẹ kọ́ Ọlọ́run kì í bá yẹ kó wà ní a máa túmọ̀ sí kò kò sí. Tó bá yẹ kọ́ Ọlọ́run ò sí gbogbo nǹkan yá ní rí. Ọlọ́run ẹni tí ò ní làákàyè ni o, Ọlọ́run ó sì ló bá mi sí làákàyè ni o, yóò sì tún èmi náà ṣe o. Mo kàn sáré mo rí kọ́mẹ́ǹtì yìí mo sáré yà mẹ́. Ọlọ́run tóbi jù kó púrúfù ara ẹ̀, ó dẹ̀ dá odò, ó dá ẹja, ó dá ogun nǹkan yẹn. Kí ló ń ṣe ẹ̀rí pé làákàyè ṣiṣẹ́ láti sọ̀rọ̀ yẹn kọ́lọ́n kó làwà lẹ̀. Náà yìí ti lọ bẹ́ẹ̀ wà máa yá ẹ̀yà junuda rabbika illa kò ẹnìkan ò mọ àwọn ọmọ ogun Ọlọ́run nínú àwọn tí wọ́n ń kojú ọ̀tá kọ ànẹ́bì àti ìsìláàmù illa huwa àfòwọ́n Ọlọ́run fúnra ẹnìkan. Nígbàtí àfáwà Ibn Abbas radiyallahu ta'ala anhu tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí àyà wọ́n ní al-maqsudu bi junudi samawati wal ard, wọ́n láwọn nǹkan tí wọ́n gbà lérò nínú mímọ̀ àti làákàyè àtòyí tọ́lọ́gbùn àwọn ọmọ ogun tí Ọlọ́run bá ń gbà lérò nínú àyà yẹn
ó ní al-malaika màláìkà bẹ́ẹ̀ wal jinnu àlìjẹ̀nú bẹ́ẹ̀ wa shayatinu àwọn ẹni ibi àwọn ẹ̀mí kẹ́mí là ń pè ní ṣayàtì àwọn náà bẹ́ẹ̀ wal ins àtàwọn ènìyàn ọmọ ogun Ọlọ́run náà ní gbogbo wọn. wọ́n ní wà ní junudillahi ta'ala ala sabilil mithal ṣe wá ara wọn tá a kàn mú wáyé lójúpọ̀ náà kákan fi ṣàpèjúwe ni la ala al-asr kìí ṣe pé tá a bá ń sọ̀rọ̀ ọmọ ogun Ọlọ́run wọ́n ti tó sórí ẹ̀ rárá àwọn ọmọ ogun Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. màá fẹ́ ká gbọ́ àyà yìí aláwọn ọmọ ogun Ọlọ́run ẹ̀rí pé tẹ bá dọ̀ àwọn kìrìsìtẹ́nì náà wọ́n sọ pé ẹ sọ kalẹ̀ wa ogun ọ̀run ọmọ ogun ọ̀run ni wọ́n ń sọ wípé kó sọ kalẹ̀ wa. tá a bá wá ń sọ̀rọ̀ junudu samawati wal ardi àwọn ọmọ ogun sánmà àtàwọn ọmọ ogun lẹ́lẹ̀ Ibn Abbas rahimahullah wọ́n ní al-maqsud bí junudu samawati wal ardi àwọn tí wọ́n ń gbà lérò ń bẹ̀ yẹn pẹ̀lú àwọn ọmọ ogun sánmà àti tìlẹ́lẹ̀ al-malaika màláìkà bẹ́ẹ̀ wal jinn àlìjẹ̀nú bẹ́ẹ̀ láwọn ẹ̀mí tí wọ́n fara pamọ́ fún wa kìí ṣe páàlì èyí wọ́n fara pamọ́ wa shayatin àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀mí kẹ́bí nínú wọn wal ins àtàwọn ènìyàn nígbà tí wọ́n wà á parí ẹ̀ wọ́n ní wà ní junudillahi ta'ala ala sabilil mithal àwọn tá a kàálẹ̀ kọ́ ogun Ọlọ́run akàmú wá lápẹ̀júwe ni o la ala al-asr kìí ṣe pé àwọn ọmọ ogun ọ̀run wọ́n tọ́ sórí ẹ̀ rárá kìí ṣe túmọ̀ rẹ̀ ní ẹ̀wọ̀ àwọn kọjá wájú a máa mú ọmọ ogun Ọlọ́run ní kankan láwọn ibi tá a lè wá sí tó fi mọ̀ pé ma ya'lamu junuda rabbika illa huwa ẹnìkan ò lè mọ ọmọ ogun tọ́lọ̀ fẹ́ lò ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹnìkan ò lè mọ èyí tọ́lọ̀ fẹ́ lò nínú ọmọ ogun láti fi jà tàbí láti fi gbéni níjà illa huwa òun Ọlọ́run nìkan ni ó mọ̀ wọ́n lè máa lérò pé kan ní ó lò kó má jẹ́ ìdí wọ́n lérò yẹn lọ́wọ́ ó lò torí pé àwọn ọmọ ogun Ọlọ́run ọba yẹn pọ̀ wọn ló ń ga al-malaika min junudillah lákọ̀ọ́kọ́ ó kọ́kọ́ rí pé àwọn màláìkà náà nínú àwọn ọmọ ogun Ọlọ́run subhanahu wa ta'ala nínú ọmọ ogun Ọlọ́run nínú àwọn ọmọ ogun Ọlọ́run tó bá wá lọ ka al-Qur'an nínú suratul Anfal Suratul Anfal òun ṣe Quran 8 háyà ẹlẹ́ẹ̀kejìlá nígbà Ọlọ́run bá ní sọ̀rọ̀ ń bẹ̀ ó ní wa idh yuhi rabbuka ila al-malaika ṣẹ́rí junudan lam tarawha tí kéwú ńlá ń pè láwọn àlìjẹ̀nú rárá ọ̀ màláìkà ni ò háyà al-Qur'an náà púrúfù ẹ̀ irú àwọn ọ̀rọ̀ yẹn ló máa ń jáde sọ́dọ̀ àwọn èèyàn láwọn èèyàn mọ́ bá kí láwọn eléyìí ń sọ yìí sáwọn ilé jẹ́ mùsùlùmí ṣá tí ẹ pé tẹ́ bá tó dé ìyẹn pé tíyàn bá lọ bá wọn nígbà míì tó bá ń béèrè o lè mẹ́rin dáhùn ẹ̀gbọ́ o lè dá èèyàn mọ̀ láì wọlé tuntun yányán èèyàn ò sì lè mọ̀yàn lọ́jọ́ kan àmọ́ èyí tó ń sọ pé àwọn àlìjẹ̀nú nìyẹn ìrọ̀ ni kò rí bẹ́ẹ̀ khataw imma khata'an wa imma hawa nínú kó já sí kó ṣàṣìṣe àbí kó já sí pé ó mọ̀ fẹ́ lò fẹ́ nú ìkànnì méjèèjì ni wallahu a'lam kọ́lọ̀ nǹkan jọba wá ṣe dáadáa fún kó ṣe dáadáa báwa náà nínú àwọn ọmọ ogun Ọlọ́run ni màláìkà wa yẹn ni pé al-malaikatu min junudillahi ta'ala li qawlihi subhanahu wa ta'ala tó bá lọ náà Qur'an ó ní idh yuhi rabbuka ila al-malaika Ọlọ́run bá nẹ́bí sọ̀rọ̀ gbà ṣé wọn náà rántí àbó rántí já wọn létí nígbà tọ́lọ́run ọba ààrẹ tó ránṣẹ́ sáwọn màláìkà pé anni ma'akum pé mò ń bẹ pẹ̀lú yín o gbọ́ fàṣẹ́bì kúlẹ̀ yẹn Ọlọ́run jẹ́ kó yí ànẹ́bì pé níjọ́ tí ṣẹlẹ̀ báyìí ṣẹlẹ̀ àwọn màláìkà rárá ibi Ọlọ́run bá ti sọ pé a sọ àwọn ọmọ ogun kalẹ̀ fún ànẹ́bì tí ànẹ́bì ò rí wọn àwọn màláìkà Ọlọ́run bá ń rí fàṣì kìí ṣàlìjẹ̀nú gẹ́gẹ́ bí kéwu láti rí kọ́lọ̀ kó ṣàánú fún wa ó ní ìrì yóò hìrà kú nígbà Ọlọ́run ọba rẹ̀ ránṣẹ́ ila al-malaika ìyẹn pé tó pa á láṣẹ fún àwọn màláìkà pé àní máa kùn èmi ń bẹ pẹ̀lú yín fathabbitu alladhina amanu ó yá ẹ lọ fi ẹsẹ̀ àwọn olùgbàgbọ́ rinlẹ̀ ẹ lọ dúró tì wọ́n kọ́kàn wọn dúró kẹ́mi wọn dúró kẹ́sẹ̀ wọn dúró ṣe mọ̀ pé láwọn àsìkò mi ń bẹ èyí ó wà lórí ìṣesí kan ẹ̀mí ìwó dẹ̀ lé kókókó níbi ó yẹ kẹ́dà ti bẹ̀rù
táwọn bí kí ni tó gbé mi kí ni bẹ̀ láyà ọlọ́run á máa lo màláìkà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ogun fún ènìyàn tí gbogbo èèyàn wọn sá yóò sì dúró pé kí ni tó bẹ̀ ṣẹlẹ̀ àárí ọlọ́ni ibi yóò híra kú nígbà ọlọ́run ọba rẹ̀ tó pa á láṣẹ fún àwọn màláìkà yìí pé tó fi sọ fún àwọn màláìkà ní máa kún èmi ọlọ́run bẹ pẹ̀lú yìí fàṣẹ́bì tí yẹ kí àṣẹ ìní ọlọ́run ní pé kẹ́ ẹ lọ bá àwọn olùgbàgbọ́ ní fàṣàbì tó lẹ̀ ní ìnà àmàlú ẹ lọ dúró tì wọ́n ẹ fẹsẹ̀ wọn nílẹ̀ tẹ́yìn bá ti wá dúró tì wọ́n sáwùlẹ̀ pé fi kùlúbí lẹ̀ ní ìnà káfàrú àrùn ọ̀bà èmi ọlọ́run ń wàá ju èyí dẹ́rùbà sínú ọkàn àwọn aláìgbàgbọ́ torí wípé àwọn aláìgbàgbọ́ yẹn ti ń rí tó ju orí wọn lọ lára àwọn mùmínì yẹn wọ́n ń rí wọn ẹ̀rù sì ń bà àwọn ọmọ ogun ọlọ́run pọ̀ ó sì padà gbọ́nú ẹ̀ o tọ́lọ̀ bá ní wà máa yá àìlámójú mú dára bíkà ẹnìkan ò lè ní tọ́lọ̀ bá fẹ́ lò nínú ọmọ ogun ọlọ́run láwọn àsìkò tọ́lọ̀ bá fẹ́ dára ilà wà òun ọlọ́run nìkan ló lè lè tó wọ́n pè inú wọn tí ó fi àṣẹ sí lára ṣe báyìí ọlọ́run nìkan ló lẹ́gbẹ́ àwọn màláìkà yẹn nínú ọmọ ogun ọlọ́run wọn ọlọ́run wọn bá lò wọ́n láti lọ fi ẹsẹ̀ àwọn mùmínì nílẹ̀ tọ́lọ̀ wá ní sáwùlẹ̀ pé fí kùlúbí lẹ̀ nínú káfàrú àrùnrùbà máa ju ìbẹ̀rù sínú ọkàn àwọn olùkẹ̀yìn sọ́lọ̀ ọlọ́run wá ń jẹ́ bóyá àwọn màláìkà ní pé fádìrì ìlú fọ́kọ́lẹ̀ àrà ẹmú irun orí wọn dání ẹsọ wọn dọ̀lẹ́ tó yẹ kí wọ́n nílé rí kankan ṣe fáwọn mùmínì nìyẹn wádìí rí mú mi ní orúkú lábàá náà ni ẹ dè wọ́n lọ́wọ́ ẹ mú wọn ní orí màláìkà ọmọ bí wọ́n ti ń jà ọlọ́run pa wọ́n láṣẹ ní pítọ̀ ó yá ẹ lọ́ọ́ dúró táwọn olùgbàgbọ́ ẹ jẹ́ kọ́ ẹ tì wọ́n láyà ẹ jẹ́ kẹ́mi wọ́n dúró ṣinṣin àwọn màláìkà ni o junudan lam tarawha tọ́lọ́run ọba ń sọ tí kéwú láńpẹ̀ lálìjẹ̀nu àwọn màláìkà ni wọ́n yé ṣe àlìjànú o ìyẹn kákan sọ bẹ́ẹ̀ láti máa fi gbé spiritism lẹ́yìn tí spiritism yẹn ò sì ní í ṣe pẹ̀lú ìsìláàmù àtàlùkùránì àmọ́ ìmọ̀ ní láyé ọ̀tọ̀ tí ẹ pé a lè kọ́ mùsùlùmí kó lè mọ́ kán má fi rú lójú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfà kan tá a bá lọ kọta alimul muta'allim ó ní araftu sharra tá a bá ń sọ pé kíní yìí nǹkan tí ò dáa ni mo dáa mọ̀ araftu sharra mo dáa burú mọ̀ àmọ́ kìí ṣe wípé láàrín ṣàbí kìí ṣe pé torí kémi náà lè lò láti máa fi ṣàbú bá lè tàwọ̀ pé nítorí kémi náà lè mọ́ bí mo ṣe fẹ́ mórí bọ́m̀bẹ̀ níjọ́ bá délẹ̀ torí pé kí ni man lam ya'rif sharra yaqa'u fi ẹni tí ò bá dá kíní yìí mọ̀ pé kíní yóò dá yóò jì sínú ẹ̀ kí tó ń dá wàhálà alẹ́ ló ń ṣe nù ni téèyàn ò bá mọ̀ pé ẹ̀mí ń bẹ àmọ́ àwọn ẹ̀mí yìí di àáfò àwọn náà ẹni tó lẹ́ni wọ́n ọlọ́run ló ní agbára tọ́lọ́run bá fẹ́ lò wọ́n ní ó lò wọ́n tí ò bá lò wọ́n ó rí mẹ́ni àsọlẹ̀ torí pọ́lọ̀ tí ní máa yà àlámú lillahi junudu samawati wal ardi ọlọ́run ló ní gbogbo àwọn ọmọ ogun tó wà nínú sánmà àti lẹ́lẹ̀ torí pé káàmù lọ́wọ́ àzízẹ́ náà fi mọ́ ọlọ́run yẹn lálágbára òun lọ́jọ̀gbọ́n òun ló lò wọ́n ni wà máa yà àlámú junuda rabbika ẹnìkan wà mú àwọn ọmọ ogun èyí tọ́lọ̀ bá fẹ́ lò nínú àwọn ọmọ ogun ọlọ́run illa huwa òun nìkan ló mèyí tó fẹ́ lò lọ́la o lè sọ pé ìbá ìdí ó lè lò kan lónìí kó lò mí lọ́la ó lè lò èmi ìjọ mẹ́rin kó lò mí ìjọ márùn ó lè lò mí kó tún lò mí ìjọ mí ọlọ́run èyí ṣẹni tí máa wá láwòrán kan bí yẹn ṣe jẹ́ nìyẹn màláìkà nínú ọmọ ogun ọlọ́run làwọn náà ibi ọlọ́run sì ti lò wọ́n fánẹ́bí ọlọ́run èyí kò lo àdìjẹ̀mú fánẹ́bí màláìkà ló lò ááyà yẹn náà sí ló wà ní Suratul Anfal Quran 8 verse 12 فإذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب ọkàn àwọn kèfèrí yẹn á kó ìbẹ̀rù síbẹ̀ ẹ̀rù má bà wọ́n fàdírígbò fọ́pọ̀lẹ̀ àná ẹ̀yin màláìkà yẹn ẹ mú àwọn káfìrí yẹn ẹ mú imú wọn dání tẹ́ bá ti mú wọn dání
wọ́n dọ̀lẹ́ wọ́n tiẹ̀ kú ni fadiri kúkú labana ẹ̀dẹ̀ wọn lọ́wọ́ tá a sì rá díìsù kan nínú Sahihu Muslim tí ẹ kó sọ fún abẹ́ ìkan náà ọmọ ìyá wa tí wọ́n ń jẹ́ mùsùlùmí ó ń lọ ó sì rí i pé ẹnìkan torí pa rẹ̀ bọ̀ lẹ́yìn ẹnì yẹn bẹ́ wá ṣe ní ṣùtá ó kàn rí pé ẹni yẹn ṣubú lulẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sẹ́ni yẹn wọ́n ní màláìka kó o ní bílálà nínú tí inú rẹ̀ fàyà tẹ́ni yẹn náà kàn lè ṣàlàyé pé òun kàn rí pé nǹkan kan dá ipa bò ń tí wọ́n rí nǹkan náà jùlúdà lámùtàrà wa tọ́lọ́hún sọ fún àlẹ́bí nìyẹn àdìsù yẹn bẹ́nu Sahihu Muslim so eléyìí yẹn ṣe pé àwọn màláìka ọlọ́ni o náà nínú àwọn màláìka ọlọ́run ọmọ ogun ọlọ́run bẹ́nu wọn náà Ibadallah al-mukhlisin nínú àwọn ẹrúsìn ọlọ́run tá a jọ ń sin lọ́run tí wọ́n ní ikhlas ọmọ ogun ọlọ́run bẹ́nu àwọn èèyàn náà o Sheikh Adama ọmọ ogun ọlọ́run ni o Sheikh Kamal ọmọ ogun ọlọ́run ni o Sheikh Tajul Adam ọmọ ogun ọlọ́run ni o Sheikh Yusuf Labo àti babalágbàjì tàná ọmọ ogun ọlọ́run ni o babalámúnigu ọmọ ogun ọlọ́run ni o Indasalati ọmọ ogun ọlọ́run ni gbogbo àwọn bàbá wa lábìdù nílọrin àwọn bí gọ́ọ̀rẹ̀ ẹjọ́ ọmọ ogun ọlọ́run ni wọ́n tó fi dọ́dọ̀ àwọn ọlọ́run dáre yìí náà ọmọ ogun ọlọ́run ni wọ́n tó fi dọ́dọ̀ àwọn àgbáríjì tó mọ̀ ọmọ ogun ọlọ́run ni wọ́n èyí ó sì máa rí ogun tọ́lọ́run fi wọ́n jà lórí ilẹ̀ lẹ̀ ìyẹn pé tàbá ní ìjàwé mo ti mú tàwọn màláìkà wa ibi tó ti rí pé ọmọ ogun ọlọ́run làwọn náà àmẹ́nìkan òye mọ ọmọ ogun ọlọ́run tọ́lọ́run bá fẹ́ lò níjọ́ tọ́lọ́run bá fẹ́ lò ó síbi tí ó bá lò sí òun nìkan ní mọ́mọ́ ẹnìkan ò lè mọ́ gbogbo àwọn tá a kálẹ̀ yìí ọmọ ogun ọlọ́run ni wọ́n wá wo ibi tọ́lọ́run ti ròyìn wọn ọmọ ogun ọlọ́run ni wọ́n tá a bá lọ sínú Suratu Safat àyà 173 kó wá lọ obi ọlọ́run bá ti ròyìn wọn pé ọmọ ogun ọlọ́run ni gbogbo àwọn Sheikh Adama ọmọ ogun ọlọ́run ni Sheikh Kamal ọmọ ogun ọlọ́run ni gbogbo àwọn àfáàgbà tí wọ́n lọ yẹn owó rí pé ọmọ ogun ọlọ́run ni wọ́n tó sì mọ bí ọlọ́run ọba lò wọ́n sí tí wọ́n fúnra ẹ lè mọ̀ bá ọlọ́run lò wọ́n sí bí báyìí ọlọ́run lò wọ́n láti owó Sheikh Adama ọlọ́run ọba lò Sheikh Adama láti fi já ogun àìmọ̀ kan lára àwọn èèyàn láti fi sọ wọ́n ní mímọ̀ ọlọ́run lò Sheikh Adama láti fi já ogun kílẹ̀ tí máa pè àìlọ́làjú ó fi sọ wọ́n lọ́làjú ó fún wọn nílà káyì tuntun ó fún wọn ní òrí tuntun ó fún wọn ó bá wọn já ogun maharabatul fakir maharabatul jahil ó bá wọn já gbogbo ẹ̀ tó máa fi mọ̀ ọmọ ogun ọlọ́run làwọn tá à sọ yìí ọmọ ogun ọlọ́run ní Sheikh Adam ọmọ ogun ọlọ́run ní Sheikh Kamal ó sì rógun Sheikh Amani já gbogbo àwọn tó dé tí wọ́n ń pariwo ìlú ní ìrógun kan tó yanjú tí wọ́n já kọjá pé wọ́n kàn já ogun àwọn náà kàn fẹ́ lówó àwọn ilé yẹn mọ̀ pé wọ́n jagun ọlọ́run tó bá mi lọ sínú Suratu Safat nínú àyà 173 kó wá obi ọlọ́run ọba ti sọ̀rọ̀ wọn bẹ̀ tó fi mọ̀ pé ọmọ ogun ọlọ́run ni wọ́n nígbà ọlọ́run ọba mi ń sọ̀rọ̀ bọ̀ ó ní wà lápọ́dí sábà pọ́tí kẹlẹ̀mẹ́tì náà lé ìbàdínà al-mursalin ọlọ́run ní àṣẹ wá ti gbáwájú ọ̀rọ̀ àṣẹ wá ti gbáwájú fáwọn tí wọ́n jẹ́rù sí wa al-mursalina náà fi ṣẹ́ rán bọ́lọ̀ ń ṣe ráwọn ànẹ́bí ọlọ́run ló fi ṣẹ́ mímọ̀ ránṣẹ́ Adam ló fi ṣẹ́ kábàwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ká ṣe wá sí ló fi ránṣẹ́ Kamal Sheikh Adam ọlọ́run fi mímọ̀ rán kò wá sí kankan tí ó máa já sí pé ṣáàdọ̀ min shuhuni al-ulum àwọn nǹkan ìṣesí kan àwọ̀fánà ní fùnúnù lọ́nà tó ní bá Sheikh Adam mẹ́ tó fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tó ọlọ́run fi mímọ̀ rán Sheikh Adam ọlọ́run fi wáàsí rán Sheikh Adam ọlọ́run fàlàyé rán Sheikh Adam ọlọ́run fi kásọ̀rọ̀ rán Sheikh Adam ó fa kìíràn dáhùn nǹkan náà tí ò fi rán bọ́lọ́run ti fi káṣe wáàsí tó fi rán Sheikh Kamaluddin Al-Adabi tó fi nǹkan mí rán àwọn mí ó ní tó fi rán kó àwọn ọlọ́run wá ní wọ́lá kọ́ni sábà pàtí kẹ́lẹ̀ mẹ́ àti nàlẹ́ ìdá nílẹ̀ mùsẹ̀lì bó ti rán náà tó rán wọn sáájú ní ọlọ́run ní àṣẹ wá ti gbáwájú fún àwọn ẹrúsìn wa tá a ránṣẹ́ ní pé innahum
lahumul mansurun pé àwọn wọ́n mọ̀ wọn ní ṣaláì mọ́ marí ìrànlọ́wọ́ tí wàhálà bá dé ìrànlọ́wọ́ dé wọ́n mudirul markaz adamallahu hayata nígbà tó kú dé yóò ní tí wàhálà dé kó ọ̀tá ọkọ̀ ọ̀tá balẹ̀ pé yóò bá lọ àmọ́ torí pọ́lọ̀ ti ní lahumul mansurun ó ti wà nínú àdéhùn àwọn Ọlọ́run tá a ti gbé pẹ̀lú àwọn ẹrú ṣe wa tí wọ́n jẹ́ ìránṣẹ́ wa pé innahum lahumul mansurun pé kò sí bó ti lè rí wọ́n ṣẹ́gun náà ni torí pé kí ni wa inna jundana lahumul ghalibun àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ogun ti wáyé àwọn ni ó mọ̀ borí níbẹ̀ yẹn ní ìsìn àwọn èèyàn lọ́lọ́wọ́ bá lè ròyìn láwọn tọ́lọ́wọ́ bá fi sórí fíìlì kankan níbi à ń jíṣẹ́ tó bá yẹ kọ́ Ọlọ́run ọba ló rán wọn ọ̀tọ̀ la yàbá Ọlọ́run rán Sheikh Adama Ọlọ́run rán Sheikh Kamali ni báwọn èèyàn ti ja Sheikh Adama lógun tó lójú ayé wọn wá wúrú ogun tó ja Sheikh Adama kò sẹ́ni tó lè jarú ẹ̀ mọ́ Fadilatu Sheikh Muhsin wọ́n wà nínú àwọn Fawjul Awwal ní Markaz pẹ̀lú àwọn Sheikh Suleiman Raji bàbá wa ẹ̀dílẹ̀pẹ̀yà ẹnu wọn lè ní ti gbọ́ kìí ṣe pé mo tún gbọ́ lẹ́nu ẹlòmí wà kàáyà ní tó ṣẹlẹ̀ lójú wọn àwa gbọ́ lọ́dọ̀ wọn àwọn kò ṣojú wọn ni wọ́n ní mọ́ṣáláṣí àkọ́kọ́ tí Sheikh Adama kọ́kọ́ nínú Markaz wọ́n ní jọ́ kan ni wọ́n ó kó ọ̀sẹ̀ kan wọ́n kì jímọ̀ nígbà wọn kì jímọ̀ Sheikh Adama ní jímọ̀ tí ń bọ̀ yìí a ní kí ní mọ́ṣáláṣí gbangba láti kí wọ́n dẹ̀ kí wọ́n jímọ̀ yẹn ní òta gbangba lórí fíríjì wọ́n kí ní mọ́ṣáláṣí assalamu alaikum tí wọ́n sálámà jímọ̀ báyìí wọ́n ní mọ́ṣáláṣí yẹn jẹ́ dàwó lulẹ̀ wí ẹwọ́n tí wọ́n fẹ́ ṣe fún Sheikh Adama nítorí ọ̀tá táwọn fi hàn Sheikh Adama kó níbẹ̀ bí ẹ bá ṣe Ọlọ́run àtàwọn jùlọ ẹ̀ torí pé jùlúùdù Ọlọ́run ní pé wà inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun wa àwọn ní ọmọ borí tí Sheikh Adama wá ṣẹ́gun àbí ọ̀ṣẹ́ àìmọye ogun bàbá Mùsùlùmí jẹ́ kó yé wa pé Sheikh Adama báyìí ojú oorun ni wọ́n rí pé egun gbọ́wọ́ lọ́wọ́ wọn lọ́wọ́ bàbá ó sì lé tó sì já sí pé lójú korojú náà eégún tó gbọ́wọ́ lọ́wọ́ wọn lójú oorun yẹn náà ó padà wá gbọ́wọ́ lọ́wọ́ wọn lójú ayé tó já sí pé ẹni yẹn ìmáàmù Agége ńjọ́ náà ni ló wá fò kábọ̀ wọn lọ́wọ́ kẹ́lẹ́ mẹ́bí ọjọ́ tí àwọn Sheikh Adama tó tógun ti ń fèsì wọn tí wọ́n ń kojú ogun tí wọ́n ń sá kí àwọn alérò pé bó ti dáa fún wọn yẹn náà ni ó kàn dáa fún wọn déplé eré lásán ló ń ṣe ogun náà ni ò tán yìí pé àwọn èèyàn ṣàfẹ́rẹ́ yẹn Adama ọlọ́dẹ ń sọ pé wà inna jundana lahumul ghalibun torí pé àṣẹ tọ́lọ̀ ti parí ni pé wala qad sabaqat kalimatuna li'ibadina al-mursalin torí pé kí ni o innahum lahumul mansurun pé àwọn Ọlọ́run à ní ṣe ká má ràn wọ́n lọ́wọ́ inna lanansuru rusulana túláàsì ní káwọn Ọlọ́run òjíṣẹ́ wa lọ́wọ́ walladhina amanu àtàwọn tí wọ́n gbà wọn gbọ́ ó ti wà náà àdéhùn wọn lọ pé innahum lahumul mansurun túláàsì ní kan ríran wọ wà inna jundana tó ráwọn tí wọ́n jẹ́ sójà àwọn Ọlọ́run lahumul ghalibun níbẹ̀ yẹn àwọn ẹ̀dẹ́ èèyàn tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run lọ́lọ́run bá pè ní jùndù ẹ̀rí pé a ti rí ẹ̀rí èyí tó já sí pé al-malaikatu min junudillah yani jundun min junudillah wa ibadullahi al-mukhlisin jundun min ibadillah kahada min Iloyi rahmatullahi alayhi wa shaykhina Kamaluddin al-Hadabi wa shaykhina Taj al-Hadab wa shaykhina Yusuf al-Abhaji wa amthalihi kasalati wa agbárí gidomo àti irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí ó máa rí nílẹ̀ Yorùbá iná oòrùn tọ́lọ̀ ti lu àwọn àfáà ẹjà tí wọ́n ṣẹ́gun tí wọ́n àbókú lọ àwa ti sí torí pọ́lọ̀ wọn bá òun pọ̀ lọ́pọ̀ wa fáàrí ayé là ń ṣe ni wọ́n ṣe ń tẹ̀wá ń tẹ̀kùtẹ̀ kọ́lọ̀ kó ṣe ju àánú wa ìyẹn lọ bẹ́ẹ̀ náà nínú ọmọ ogun Ọlọ́run náà ni al-hayawanat
àwọn ẹranko wà nabatat àtàwọn irúgbìn àtàwọn nǹkan ní bẹ́ẹ̀ tó mọ̀ ní pé ọmọ tọ́lọ̀ bá ní wà máa yá ẹ̀lẹ́mú junuda rabbika mo ti yanjú bí gan o pé wa anzalna junudan lam tarawa aṣọ ọmọ ogun kákalẹ̀ tí wọ́n rí tí kéwú ńlá sọ pálíkẹ̀ rárá o màláìkà ni o àwọn màláìkà ni o aya Kùránì tó gbé yẹn ó wà ní Suratul Anfal aya 12 mo ti kó tì yẹn lẹ́ẹ̀kan wa idh yuhi rabbuka ila al-malaika anni ma'akum fasabbitu alladhina amanu sawlaqi fi qulubi alladhina kafaru ruba ní ìdí àti máa ìṣàbòsí tàbí ká máa parọ́ ká máa sọ tí ò sí torí pé a fẹ́ dìfẹ́ǹdì ń ta gbé dání àti sọpọ́rọ̀ mímọ̀ ni kò ní ìdíká tí lu àìmọ̀kan pẹ̀lú ẹ̀ ẹ̀wòrú kan tó kàn wá sọ̀rọ̀ àìmọ̀kan ní ìsí ọlọ́run ti tóbi ju kó máa kú fa rẹ̀ ẹ̀rí pé mo ti ṣọ́ọ̀tì ẹ̀ ọlọ́run tóbi ju kó kú fa rẹ̀ limadha khalaqa as-samawati wal-arda wa limadha khalaqa ar-riyah limadha khalaqa al-bihar limadha khalaqa al-ashjar wal-hut ọlọ́run dá wọn nítorí kó fẹ́ kú fa rẹ̀ ni làwọn ọ̀jọ̀gbọ́n ní wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahid ògbọ́n wọ́n ní aṣíyèrè ni yóò sọ pé ọlọ́run kò sí ìmọ̀ṣe ń bọ̀ mbẹ́ kí ní ìrònú àwọn scientist lórí ọlọ́run ó lè rí scientist tí mọ̀ rẹ̀ jinlẹ̀ tí ó sọ fún ẹgbẹ́ kò sọ́lọ̀ táwọn ní ọ̀rọ̀ mímọ̀ ní tàbá sọ nínú spiriti àwọn lè ní kò sọ́lọ̀ àwọn lè ní kò sọ fún wa ọ̀rọ̀ wèrè ní ogun bẹ́ẹ̀lì gan sọ pé aṣíyèrè ni ó sọ fọ́lọ̀ kò sí aṣíyèrè ni ó sọ bẹ́ẹ̀ kódà àwọn àfọ onísáyẹ̀nsì gan àwọn tí wọ́n pọ̀ jù gbà wípé tó bá rẹ̀ nìkan tó ń sọ pé kò sọ́lọ́run nǹkan kan ṣe lákàyè ẹ̀ torí pé nínú mathematics ó bọ́ lọ́run bẹ́ẹ̀ nínú science ó bọ́ lọ́run bẹ́ẹ̀ nínú physics ó bọ́ lọ́run bẹ́ẹ̀ nínú biology ó bọ́ lọ́run bẹ́ẹ̀ kò síbi tí wàá wọ̀ kọ́ ní bọ́lọ̀ torí pé fi kú lè ṣe yìí kò sí kinní kan tí ń bẹ tá à ń rí àbí tá a padà rí làwọn àyàtọ̀ ó máa rí àmì kan bẹ̀ àmì yẹn tàdúlù tí ó máa júwèé pé àlà àná ìlú wa gbá ọlọ́run ẹyọ ọ̀kan lọ́lọ́run tó sì mọ̀ pé kìí ṣàlìjẹ́ tó mọ̀ pé kìí ṣẹ̀mí tó mọ̀ pé kìí ṣe kékeré ọlọ́run ọba yẹn ọba tí ò ṣe júwèé náà nínú àwọn ọmọ ogun ọlọ́run nínú wọn náà làwọn ẹranko wà o nínú wọn náà làwọn arúgbó wà o nínú wọn náà làwọn nǹkan oríṣiríṣi wà o jẹ́ ń sáré lẹ́kẹ̀ẹ́ sí ẹ̀ àwọn Ashabul Kahf rahmatullahi alayhi lọ́wọ́ ìtàn wọn náà Al-Qur'an ṣó mọ̀ yí pé kálíbù yẹn ọmọ ogun kan nínú ọmọ ogun ọlọ́ni gbogbo ọlọ́wọ́n bá ti ròyìn rẹ̀ ó ní wa kalbuhum basitu zira'ihi bil wasidi law ittala'ta alayhim lawallayta minhum ar-ru'ba wa lamulita minhum firara li'annahu jundun min junudillah torí ọmọ ogun kan nínú ọmọ ogun ọlọ́ni lájá kálíbù Ashabul Kahf olùbọ́lọ́ ṣe ń pàtàkì ẹni innahum fityatun آمنوا بربهم وزدناهم هدى أحسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف òun ní bọ́lọ̀ ṣe ń sọ̀rọ̀ ẹni ajáyé ọmọ ogun kan ní ọmọ ogun ọlọ́ni wò bọ́lọ̀ ń kírò yé ó ní wa kalbuhum ajá wọn ni basitun zira'ihi bil wasidi yóò nà ọwọ́ ẹ̀bá ó nà ọwọ́ rẹ̀ báyìí tíra ayì apẹ́ méjì báyìí bí ló ṣe ní gbangba níbi ẹnu kò tún yẹn ló nà sí báyìí tọ́lọ ní làwítọ̀ láìta àlẹ́ yìí tí wọ́n gan bá jọ síbi tán wà làwà lẹ́yìn kàfẹ́rà wà gbàgẹ̀rẹ̀ wọ́n làmù ní ìtàmẹ́ni ọmọ orúbà rírí ajá yẹn gẹ̀ ẹ̀wọ́ apá ẹ̀ ta ló dẹ́rù bà wọ́n lè sọ́lọ́ sàwọlé bíbí kòlúbi lẹ̀rí na káfàró rúbà ajá fún rẹ̀ náà ó lè jọba ogun ọlọ́run lọ́lọ́run bí ní máa yá àìlámùjù ní dára bí ká ilà wà ẹnìkan ò lè mọ ọmọ ogun tọ́lọ̀ fẹ́ lò nínú àwọn ọmọ ogun rẹ̀ àfọwọ́kún rẹ̀ lórí èdè ìtọ́lọ́mọ̀ ìkan ló túnlẹ̀ lówú yẹ̀mùyẹ́mú tí wọ́n ló kó sínà múrùsù lágbárí lọ́wọ́ gbogbo àwọn ẹranko kankan tọ́lọ́run wọn bá dánú Al-Qur'an ó mọ̀ rí pé ó ní purpose tọ́lọ́run fi ń dárúkọ gbogbo wọn bí aláǹtakùn tí ó mọ̀ ọmọ ogun ọlọ́run aláǹtakùn ọmọ ogun ọlọ́run ni
bọ́lá tó ní kàmẹ́sẹ̀lẹ̀ ní ankabut ha اتخذت بيتا إن أوهن البيوت لبيت العنكبوت ọmọ ogun kẹni nínú ọmọ ogun tó ní tó sì lágbára tóun náà sì níṣẹ́ tó lè ṣe tọ́lọ̀ bá fẹ́ lò fún yàn láti fi dáàbòbò yàn yóò sì lò kò sí tọ́ba mi ò lè lò láti fi dẹ́rù bà yàn kò sí tọ́ba mi ò lè lò láti fi yàn lọ́kàn balẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ ọmọ ogun ọlọ́run gbogbo àwọn tó ń dárúkọ ní lọ́wọ́ àgùnbá eṣiṣi ọmọ ogun ní ọmọ ogun ọlọ́run tóun náà níṣẹ́ tí ó lò ti àbí ànámúlù tí ó mọ̀ ọmọ ogun ọlọ́run kan láwọn èèrà tọ́lọ̀ máa ẹnìkan ò mọ èyí tọ́lọ̀ wọn lò ní ọmọ ogun jọ tí ó bá já ilẹ̀ àwọn ohun fúnra ẹ̀ lónìí tí ó lò wá já tẹ̀síwájú pẹ̀ ìtòfin wa mọ̀ yìí pé àwọn ẹranko bíi kòkòrò ọmọ ogun ọlọ́run làwọn náà tá a bá lọ sínú Suratul A'raf èyí tí ń ṣe Quran 7 háyà 133 ó rí pé àwọn ọmọ ogun ọlọ́run bá ń bẹ́ẹ̀ ọlọ́ni fa arsalna alayhim tufan àrùn túfánẹ̀ sí wọn ìyẹn ni pé omi àfomi jẹ wọn níyà àníkómi ó bò ní wọn dáwù ṣe ní pé ọmọ ogun ọlọ́run tó lómi náà ọlọ́run lè fàgbára tó fi yalé kó fi yàlú àwọn ọmọ ogun ọlọ́run pọ̀ ọlọ́run wá ní wọ́n ní jàrá tata a fi já àwọn èèyàn Fáráò náà a fi já wọn lógun nítorí kí ni kán lè mọ̀ pé Músà òjíṣẹ́ ọlọ́run ni ó sì lọ́lọ́run ti bẹ lẹ́yìn rẹ̀ ẹnìkan wá lọ́lọ́run kì í púrúfù ààrẹ ó tóbi kọjá abẹ́ wal-kummel ó lo ìdí wad-dafada ó lo ọ̀pọ̀lọ́ wad-dam ó tún lo ẹ̀jẹ̀ ó ní kí omi ìlú ní kó dẹ̀jẹ̀ ayáàtì kó máa jí àwọn nǹkan àríṣe mọ̀ tí ó máa yà wọ́n lẹ́nu bí báwo lè ti jẹ́ mufassalat tí kan ò dàrú dàpọ̀ mọ́ kan ọlọ́run ní tòun ti bẹ fastakbaru wọ́n ní kò sí báwọn ò ṣe jẹ́ wọ́n ṣe gbéraga wa kanu qawman mujrimin torí pé ọ̀daràn ni wọ́n a sì fẹ́ pa wọ́n rẹ̀ àwọn ìran ọmọ ogun kan tata ọmọ ogun ọlọ́run ni ìdun ọmọ ogun ọlọ́run ni ọ̀pọ̀lọ́ ọmọ ogun ọlọ́run ni tọ́lọ̀ bá fẹ́ lò fi jàmbó mi ó mọ̀ rí pé kábíyèsí ọlọ́run dídá tó dá àwọn èèyàn náà ṣé kò júwe fún wa bọ́lọ̀ wọn bá ń bẹ tó sì ní pọ́pọ́sì tí wọ́n lò wọ́n fún tọ́lọ̀ wọn á kú fún ara ẹ̀ azọ̀wà àhírú àtọ́bẹ̀ àìyá méjì náà nílá ṣorí gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan lẹ́tọ̀ táà fojú rí yẹn àwọn azọ̀wà àhírú tọ̀bẹ̀ àìyá yẹn àwọn nǹkan tó wà lẹ́tọ̀rà táà ń rí yẹn ọmọ ogun ọlọ́ni wọn àrẹ atẹ́gùn ọmọ ogun ọlọ́ni o àlèmọ́tọ̀ ọmọ ogun ọlọ́ni o àfọwọ́ Ibn Abbas radiyallahu ta'ala anhu qala àwọn ni wọ́n jẹ́ pé wá pé al-ma'u war-rihu jundullahi al-a'la sórí omi àtàtẹ́gùn ọmọ ogun ọlọ́run tó tóbi jù láyé ni al-ma'u war-rihu omi àti àtẹ́gùn jundullahi al-a'la ọmọ ogun ọlọ́run tó tóbi jù ni wọ́n tó bá fẹ́ lọ mọ̀ nípa ilé ìdáhùnsọ yìí lọ kátírà kan tí wọ́n ń pè ní asrarul qawl àṣírí ayé àwọn àṣírí ayé asrarul qawl lọ kátírà rẹ̀ afáwàsà yìí tí ni wọ́n ní ìtòfí wá máa mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ọmọ ogun ọlọ́ni wọ́n ni pé qad azaba Allahu qawma 'ad bir-riyah atẹ́gùn lọ́lọ́run fi pa àwọn ìjọ Áádì rẹ̀ atẹ́gùn lọ́lọ́run bá mi fi pa gbogbo aláàrin sínú bí àjẹ̀rún spiriti rárá ọmọ ọlọ́pọ̀ tó ráṣẹ ọlọ́run ní azaba Allahu qawma 'ad bir-riyah níjọ́ tọ́lọ̀ fẹ́ fi àjẹ́ àwọn ìjọ Áádà atẹ́gùn lọ́lọ́run bá nínú kama fi qawli gẹ́gẹ́ bọ́lọ̀ jẹ́ sọ ní ọ̀rọ̀ rẹ̀ lọ́lùkùnrin tábàlọ́pàá Suratu Dhariyat àyà 41 tábàlọ́ sínú Suratu Dhariyat Suratu Dhariyat tó bá lọ́wọ́ Suratu Dhariyat nínú àyà 41 wà gbọ́n tọ́lọ́wọ́ bá tó sọ
ó ní wà fi ààdì òwúrọ̀ àwọn ìjọ àádáni ìdí arsalna alayhim ar-riha al-aqima nígbà táwọn ọlọ́run mú atẹ́gùn àgàn atẹ́gùn tí ó láàánú atẹ́gùn tí èso mẹ́sì stubborn waves atẹ́gùn tí ó gbé ilé tí ó ṣí tìdítìdí ṣẹ̀bá rí tsunami ní Indonesia ṣọ́lọ́wọ̀ ojúwe rẹ̀ ní ayé tí wá iná ni ọmọ ogun kan nínú ọmọ ogun ọlọ́run ní Ibn Abbas radiyallahu ta'ala lóbi ní al-ma'u war-rih jundullahi al-'ala atẹ́gùn àtomi ọmọ ogun ọlọ́run tó tóbi jù ní lórí tọba lọ ka Qur'an orí pé ní Suratu Zariyat àyà 41 nìyí ọlọ́run ọba omi ló fi pa àwọn ìjọ Áádárẹ́ ó ní wọ́n fi hàdì idh arsalna alayhim ar-rih al-aqima nígbà tààrà atẹ́gùn àgàn tààrà sí wọn lọ́wọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ in tó ní agbára ní bọ́lọ̀ ń tẹ́ ṣàlàyé jẹ́ sáré ṣe Suratu Zariyat Suratu Zariyat والذاريات ذروا نعم so kama kẹ́kọ̀ọ́ that is Quran 51 Suratu Zariyat Suratu Zariyat Masha Allah Quran 51 káwọn kama mọ bọ́lọ̀ wọn bá wa kó tóbi kọjá bá ti ń sọ̀rọ̀ ẹ̀yìn láàmà máa fi àwọn àlìjànú àbí ẹ̀mí kan àbí màláíkà kan máa kẹ́gbẹ́ ọlọ́run láti bó síbò ọlọ́run kó ṣàánú wa ò tàbálọ́ka Suratu Zariyat mo ní àyà 41 nígbà ọlọ́run bá ní sọ̀rọ̀ mẹ́ wọ́n náà máa gbọ́ torí pé kó lè mú káwọn ọmọ ogun ọlọ́run pọ̀ jẹ́ bẹ̀rẹ̀ láti fi àyà 38 ó ní wà fi Musa wo Musa fúnra rẹ̀ idh arsalnahu ila Fir'auna bi sultanin mubin nígbà tá a rán Musa sí Fir'aun bi sultanin mubin pẹ̀lú àwíjàre tó fojú hàn ìyẹn ni pé agbára tó kí fatawalla bi ruknihi wa qala sahirun majnun tó wu ọlá rẹ̀ ó pẹ́yìndà ọlá yẹn jọ lójú ó kẹ́yìn sí ó eléyìí ò gbádùn lẹ́nu ara rẹ̀ lọ olóko ìdánni ológun ni ọlọ́dúnfà kàdínáhù wádìí ló dàbò òun àtàwọn ọmọ ogun ìgbà tá a gbá ọmọ fánàbàdínáhù fèrè jágbè inú odò lápá wọn rẹ̀ sí omi láti pa wọn rẹ̀ ìyẹn Ibn Abbas ní sọ fún wa pé ar-rihu al-ma'u war-rihu jundullahi al-'ala níjọ́ ló fẹ́ pa Fáráò àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ omi ló fi pa wọn rẹ̀ níjọ́ ó sì fẹ́ pa àwọn ìjọ Áádárẹ́ atẹ́gùn lólò ó rí àyà yẹn náà ó tẹ̀lera wọn tàbá débi tí mo ń gbọ́ yìí ọlọ́run wá ń sọ mẹ́ níbi èyí tí mo fẹ́ lò yẹn na Suratu Zariyat àyà 41 na ó ní wà fi ààdì òun ló tẹ̀lé àyà tí Musa ní idh arsalna alayhim ar-riha al-aqima ó ní nígbà tá a rán atẹ́gùn àgàn atẹ́gùn tí ò láàánú atẹ́kùn tí ò ní fi gẹ́gẹ́lẹ̀ ó ní mẹ́nẹ́dàrú ní ṣe yìí àtàtí àlẹ́yìn illa ja'alnahu karramin Masha Allah ha ọlọ́ni mẹ́nẹ́dàrú ní ṣe yìí ààfi gẹ́gẹ́lẹ̀ àtàtí àlẹ́yìn tó bá lórí ilẹ̀ ìlú yẹn illa ja'alnahu karramin àfi káwọn ọlọ́run àfi ní ìṣẹ́ bí ìgbà tó dàbí rọ̀ ní ìyẹ̀pẹ̀ lẹ́lẹ̀ odidi ìlú kadẹ̀ finish ẹ̀ ó dàbí pàǹtí bí àjẹkù táwọn èèyàn kan jẹ rọ̀ ní bí waste alẹ́fẹ̀ bí ilẹ̀ tí ó kún kẹ́kẹ́ bẹ̀rẹ̀ atẹ́kù láti lò ìyẹn bí náà yí pé ọ̀rọ̀ Ibn Abbas yẹn ó tó gbà wọlé ọ̀rọ̀ ńlá ni ar-rihu wal-ma' jundullahi al-'ala al-ma' war-rih omi àtàtẹ́gùn òun lọ́wọ́ ogun ọlọ́run tó lágbára jù tó tóbi jù àtẹ́gùn tí ó gbé èèyàn tí ó gbóní ilé
kódà tí ó ṣí àlìjànú tìdítìdí àti inú igi tó gbé pẹ̀lú táwọn èèyàn ń bọ̀ irú rẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn dáadáa ní bọ̀ wọ́n láìpẹ́ yìí kò tí ì pẹ́ bí àwọn ọdún mélòó kan sẹ́yìn igi kan àti wọ́n máa bọ̀ bó ti tóbi tó atẹ́gùn sì wú tìdítìdí kí ló kan lọ́hùn ọmọ ogun ọlọ́run kan làwọn ẹ̀yẹ náà lọ́lọ́run fi ní wọ́n fi àádì kó wọ́n láwọn àádáni ìdá àbùsánà àlẹ́yìn mọ̀rẹ́ àwọn ẹjọ́ nígbà ara atẹ́gùn sí wọn aláàpíìmọ̀ atẹ́gùn tí ò ní ṣó mẹ́sì fẹ́lẹ̀ kan àgùn atẹ́gùn ọlọ́ni mẹ́tẹ́dàrú lè ṣe ìdè òfin kẹ́kẹ́lẹ̀ atẹ́gùn yẹn òfin kẹ́kẹ́lẹ̀ àtàtì àlẹ́yìn tó dé bá ń bẹ̀ ìlàjà aláwò karùn-ún àmì àfi ká sọ dádàkúdàkú dàbí pé la ilaha illallah karùn-ún àmì ó dàbí ìgbàdé pé wọ́n dá àtàlẹ̀ odidi oorun gúdúgúdú ọmọ ogun ọlọ́run pọ̀ yẹn láwọn máa fi ní ogun ọmọ ẹ̀sọ̀ kalẹ̀ wa ogun ọmọ yẹn gan àwọn ní ẹgbẹ́ rẹ̀ ló wà tí ó gbóń tó rí ọmọ ogun ó wá mèé tó lọ́wọ́ ó lò fún wọn òun fúnra ẹ̀ nìkan ló wá mèé tó lò Masha Allah jazakumullahu khair náà ìkàntú nìyẹn mọ́ ní tá a bá lọ kátírà tí wọ́n ń gbé ní Asrarul Kawn àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó lè ráwọn míì náà kà mbẹ́ tó mọ ibi nǹkan bẹ nínú ayé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga níjọ́ tó fẹ́ jẹ àwọn àjọ Núhà níyà kí ló fi jẹ wọ́n níyà níjọ́ tó fẹ́ jẹ àwọn àjọ Núhà níyà kí ló fi jẹ wọ́n níyà ọmọ ogun èwo lólò jẹ́ àjọ lọ́sọ́nù Suratul Qamar Quran 54 àyà ẹlẹ́ẹ̀kẹsàndẹ́yẹ ẹlẹ́ẹ̀kẹkànlá ọlọ́ni kazabati qablahum qawmu Nuh kazabati qablahum qawmu Nuh sórí báwọn kan ṣe ń pè wá ànábì nírọ̀ yìí bẹ́ẹ̀ làwọn tán ṣáájú wọn náà ti pé ànábì wọn nírọ̀ láwọn tí wọ́n jẹ́ àwọn nẹ̀ qawmu Nuh ìjọ Núhà ni wọ́n pè nírọ̀ fakazabu abdana wọ́n pè ẹrú wa Núhà nírọ̀ wàkọ́lù màjìlúrú wàsdúkìr wọ́n ní wèrè ní wọ́n lé dànù wọ́n láwọn ọ̀fẹ́ rí nígbàtí wọ́n lé dànù tí wọ́n tiẹ̀ láwọn ọ̀fẹ́ rí fádà àrábàbò ó gbọ́n tó sọ fọ́lọ́ ni ó sì képe ọlọ́run ọba rẹ̀ kò pépé àwọn ẹ̀mí o kò ké sí àwọn ẹ̀mí o dàárà báwú ọlọ́run ọba ló ké sí o a lè má bolóògùn ọ̀rọ̀ yìí ti fẹ́ ṣí mẹ́mi lórí wọ́n àgbà tèmi wọ́n fẹ́ rí mi wọ́n fẹ́ fìyà jẹ mí wọ́n fẹ́ tẹ̀mí rí fantastic ọlọ́run gbé ràn lọ́wọ́ dìde mo ní ìdìràn lọ́wọ́ rẹ̀ olórí rẹ̀ wà fọ́ ọlọ́run ọba lẹ̀ yóò wà lọ́wọ́ béèrè nǹkan lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run tó yẹ pé nǹkan tó yẹ pé ọlọ́run nìkan lọ́ba tó lè ṣe fọ́fọ́tà àná àdìwọ́ àbàṣàmà ọlọ́run ní àwọn ọlọ́run a lè ṣí ilẹ̀kùn àṣẹ àṣílẹ̀kùn sánà báyìí bí mẹ́rin mọ̀láàmì pẹ̀lú omi àrọ̀ mádákẹ́ ó kàn rọ̀ ní bí mẹ́rin mọ̀láàmì omi tí ó máa rọ̀ tí omi ẹ̀kú tí ó máa rọ̀ tí ó máa kú ọlọ́run dẹ̀ fún mi pamọ́rí tí bí wọ́n náà kanú Al-Qur'an ọmọ ogun ọlọ́run kan nìyẹn náà ọmọ ogun ọlọ́run ó sì lágbára jù ní ọmọ ogun ọlọ́run òun náà ni alìmẹ̀hù wọ́rẹ̀ kama qala Ibn Abbas alìmẹ̀hù wọ́rẹ̀ jundullahi al-azam tó tóbi jù wọ́n náà ráwọn àrà tó dáa wọ́n ráwọn àrà tó máa ń dáná àwọn ìlú ńláńlá yẹn tí ó gbé odidi èèyàn báyìí yóò kó àwọn èèyàn ó kàn máa dà wọ́n lọ yóò máa gbélé yóò mú odidi ìlú yóò máa gbé mọ́tò yóò máa rú lọ tó sì jọ gbogbo ọlọ́ni tọ́lọ̀ bá wá ní wà máa yà àìlámùkì ló dára bíkà ẹnìkan òmè èyí tọ́lọ̀ fẹ́ lò nínú àwọn ọmọ ogun jọ tó bá fẹ́ lò ó níbi tí ó bá lọ sí ilẹ̀ àwọ̀ àfòwọ́ ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ wọn. Náà nínú ọmọ ogun ọlọ́run náà ní Tufan tọ́lọ̀ wọn bá sọ fún wa lẹ́ẹ̀kan mo ti sọ tó jọ bẹ́ẹ̀ náà kọjá àyà tí mo mú wa ìta lọ Suratul Qamar àbá ń bẹ̀ kóra 54 verse 9 to 11 bákan náà Tufan kí là ń pè ní Tufan wọ́wọ́ fẹ̀ ìdọ́nà lòmìyà àgbàrá kágbàrá máa ya ni wọ́n ń pè ní Tufan àgbàrá ọmọ ogun kan náà ọmọ ogun ọlọ́run náà
tó bá lọ ka Suratul A'raf Quran 7 aya 133 wà gbọ́tọ̀ lọ́wọ́ bá lọ́ní ó ní walaqad akhadna Allahu qawma Fir'aun níjọ́ tó lọ́wọ́ fẹ́ jẹ àwọn àjọ Fir'aun náà níyà bí tufan àgbàrá lọ́lọ́ fa arsalna alayhim at-tufan àwọn ọlọ́run náà omi àgbàrá tó ya wọlé wọn tí wọ́n lè rí gbígbà tí wọ́n lè rí lílọ tí wọ́n tún bẹ̀rẹ̀ sí lílọ máa bẹ Musa pé dàpọ̀ tó bá lè bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ tó bá lè ṣíjú àánú wá tí kìíní bá lọ àwọn ó gbà kọ́lọ̀ kó ṣíjú àánú fún wa nínú ọmọ ogun ọlọ́run òun náà ni az-zalazil mímì ilẹ̀ tí ilẹ̀ ó ṣéèkì máwọn èèyàn lára bóyá earthquake lẹ́ máa pè earthquake náà ni tí ilẹ̀ ó mì jìgìjìgìjìgì ọmọ ogun kan náà ọmọ ogun ọlọ́dẹ tí a bá lọ ka Suratul Ankabut àyà 37 bọ́lọ́wọ́ bá jù sọ bá ní fakadhabuhu wọ́n pè nírọ́ fa akhadhatuhumu ar-rajfatu látara kí wọ́n pè nírọ́ yẹn ọlọ́run sì jágbe mọ́ wọn ọlọ́run fi jágbe mọ́ wọn kàn gbọ́ ariwo láti lẹ́lẹ̀ ni fa asbahu fi darihim jathimina inú ilé wọn náà ni wọ́n wà wọ́n dẹ̀ wọlé lọ́bẹ̀ bóyá ẹ́tíkẹ̀ẹ́kì ni ilẹ̀ dẹ̀ gbé wọn mì zerazilu ṣẹlẹ̀ ó kí ló bá wọn fa asbahu fi darihim jathimina wọ́n dẹ̀ dí òkú inú ilẹ̀ wọn yẹn náà ilẹ̀ ẹbẹ̀ yẹn náà ní sàárè wọn tí ò ní ìdíkẹ́nìkan gbé sàárè fún arákífà ń bẹ̀ yẹn azilzali ni zilzal yẹn ni pé aṣẹ́dí mímì ilẹ̀ lápẹ̀ ní arákífà ariwo jáde ọkọ̀ gbọ́sáni pọ̀ tí ariwo ilẹ̀ pariwo pọ̀ ó dẹ̀ bí mọ́ wọn lára ó dẹ̀ ní kó dẹ̀ gbé wọn ní fílẹ́fílẹ́ nínú ọmọ ogun ọlọ́run láńpẹ́ ní alakásù rírí ilẹ̀ ṣàpọ́tọ̀ ní kí ilẹ̀ mì ọ̀tọ̀ ní kí ilẹ̀ ó gbíyàn mì ìyẹn ni pé alakásù àwọn ìyàrá àti alàràdíyà tọ́lọ̀ ní ìsọ̀gbọ́n nínú Al-Qur'an tabalọ́ka Suratul Qasas Quran 28 ayah 81 ibi olùwà fàkàṣàfilẹ̀ níbi wàbídárì al-ardh àtẹ̀ẹ́rì sínú lẹ́lẹ̀ àtòun àti ilé tó kọ́ fàmákàn láwọn ìfí àti nígbà tó ń sọ̀rọ̀ kọ́rù táàwà rẹ̀ nìkan nínú àwọn ikọ̀ kan tàbá àwọn alágbára kan yansurunahu tí wọ́n lè rán lọ́wọ́ min dunillah lẹ́yìn ọlọ́run ẹ̀yìn yamsasika Allahu min duni bọ́lọ̀ bá fẹ́ fi nira kan la kashifa lahu illa hu ẹni tó lè mú nira yẹn kú sí àfọlọ́ ẹ̀mí kan ò lè mú kú tọ́lọ́ ẹ̀kọ́lọ̀ bá fẹ́ fi kanyàn bẹ̀wà yìí yìí rí kíkà dé kọ̀ yìí tọ́lọ̀ bá dẹ̀ fẹ́ ṣorí kan fún yàn ẹni tó lè ní rárá wọlé yàn ní jẹ́ tiẹ̀ òsì a kàn ń fi tí ò yẹ ká máa fi pọ́nra wálé ní ìtọ́lọ̀ bá fẹ́ ṣe ní ó ṣe àwọn òyìnbó gan tí wọ́n lọ fún ní mímọ̀ wọ́n máa sọ fún ọmọ pé 50-50 tẹ̀lé wọ́n ti mọ̀ pé táwọn fẹ́ dá wọ́n lè yé léyìí o ojú agbára 50-50 ní o a lè ṣe ó sọ sí ìdí a sì lè ṣe ó má rí bẹ́ẹ̀ torí fún ọlọ́run lọ́wọ́ táwọn ọmọ ojú agbára lẹ̀ fọlọ́ ó ní wọ́n máa kí á lè lè mú tẹ̀sírí kò wá kò rúlù wọn lọ́wọ́ kankan tẹ̀bí ìmọ̀ ní kọ́rún náà nù pé ìnáma òjì tu aláàrí mímí ní ìbáwọn ẹni sọ kọ́rọ̀ ìmọ̀ ní ìmọ̀ ló ń fi kówó jọ ìmọ̀ ló ń fi nígbà ìmọ̀ ló ń fi ṣe gbá tóun náà ń sọ ọjọ́ lọ́kọ́ ìmọ̀ ní ọ̀rọ̀ ọmọ ní ìnáma òjì tu aláàrí mímí ní ìdí gbogbo tá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ní kọ́rún náà fi yá rẹ̀ lójú ayé Musa tó padà bí lọ parun tọ́lọ ní inna Qaruna kana min qawmi Musa fabagha alayhi nínú ọmọlẹ́yìn Musa ni lòun náà bá jọrọ ẹ̀ lójú lọ́lọ́run tí mímọ̀ ìmọ̀kan bẹ lọ́wọ́ ọ̀rọ̀ mímọ̀ ni innama utitu ala ilmin min indi ìmọ̀ yẹn náà ló padà tẹ́ Suratul Qasas wà bákan náà as-sawa'iq lọ́lọ́run ọba ń lò fáwọn ọjọ́ Sàmúdáwà sawa'iq ni bí ariwo atẹ́gùn gbígbóná tó lè fẹ́ wá láti sánmà bí alátara àrá
tàbí látara kẹ́mí àti ìbẹ̀rù tọ́lọ̀hún sọ nínú Suratu Zariyati kànyẹ̀ náà àyà 43-44 tó wà fi Samuda ṣe ìráwọn ọjọ́ Samuda ní idha qila lahum tamatta'u hatta hin nígbàtí Ọlọ́run sọ fún wọn látẹnu Ànábì tó wọ́n sí wọn gbá ẹ máa gbádùn ara yín ìgbà díẹ̀ náà ni kò lọ títí fún àtàwà ní àmú ìrábìnrin tí ẹ pé wọ́n kọ ẹ̀yìn sí àṣẹ Ọlọ́run àráṣẹ Ọlọ́run sí nǹkankan fún àkọ̀dá tí ó aṣọ àdàpọ̀ tí ẹ pé àfi ìgbà tọ́lọ́wọ́n bá kì wọ́n mẹ́lẹ̀ sọ ikọ̀ náà ni àjálù kan jálù wọn náà àṣẹ Ọlọ́run dé sí wọn náà látara sẹ́mà náà ni o ìgbóná kan dé wọn ó yà gúrú wọn ẹ̀dẹ̀ ní nǹkan tí wọ́n lè ṣe lára ọmọ ogun Ọlọ́run náà ni sọ àìkùnmọ́t tí ẹkùn tó bá ti dé báyìí ẹ̀ lọ́pṣọ́n ara lè sán nínú àwọn ọmọ ogun Ọlọ́run ní al-amurad àwọn arẹwà àwọn sickness ọmọ ogun Ọlọ́run bẹnu wọn nínú àwọn ààrẹ tààrí ọmọ ogun Ọlọ́run bẹnu wọn èèyàn lè fẹ́ lọ ṣe yẹn ní ṣùtá kọlọ́run dẹ̀ fi ààrẹ gbé ẹni tó fẹ́ lọ ṣe yẹn ní ṣùtá mọ́lẹ̀ torí jọ táwọn ọ̀tá Ọlọ́run àwọn ará Yemen tí wọ́n fẹ́ lọ wó Káàbà níjọ́ tọ́ba yẹn gbé rẹ̀ kalẹ̀ tó ló fẹ́ lọ wó Káàbà tọ́lọ ní alam tara kayfa tí ń padà wọ́n sọ pé ṣe wà náà jẹ́wọ́ tí ẹgbẹ̀ bọ́lọ̀ wọn bá ṣe dojú àwọn ashabul fil tó tó dojú wọn bólẹ̀ àrùn ó mọ̀ rán ẹyẹ mà ló rán sí wọn ẹyẹ mà lọ́nà wọn bá tọ́yọ́ ní àbàbí àwọn ẹyẹ tọ́kàn fò lọ níjọba yìí tarmihim min sijilin tarmihim bi hijaratin tó jẹ́ pé òkúta tí wọ́n ti fi àmà mọ́ bí bọ́m̀bù mà ní wọ́n kàn jù lé wọn lórí faja'alahum kashima kò ló dẹ̀ ń bọ́lé wọn lórí ní gbogbo ara wọn dẹ̀ túká bí koríko dẹ́rẹ́ mẹ́ jẹ́ ètí mo fẹ́ lò ní ká bá ń sọ̀rọ̀ àwọn ọmọ ogun tọ́lọ̀ bá ní àwọ̀ Ọlọ́run aṣọ àwọn ọmọ ogun kalẹ̀ tí wà nẹ́bí òní àwọn tó ń sọ fún òun sọ kalẹ̀ ń bẹ̀ yẹn màláíkà ni wọn ò torí pé ááyà tó jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ náà ní wípé idh yuhi rabbuka ilal malaikati anni ma'akum fathabbitu alladhina amanu sa'ulqi fi qulubi alladhina kafaru ru'ba fadribu fawqa al-a'naqi wadribu minhum kulla banan ibi Ọlọ́run bá ti lọ́ọ́ fún ànábì ní tó sọ ní pé òun sọ àwọn màláíkà kalẹ̀ láti lọ́ọ́ gbà níbi níjà tí wọ́n rí kò síbì kan tọ́lọ́wọ́n bá ti lo àlìjànú fún Ànábì Muhammad bí àwọn àlìjànú ló lò bẹ́ẹ̀ náà ibi tí wọ́n fẹ́ parí ẹ̀ sí náà nínú àwọn ọ̀rọ̀ mi tá a gbọ́dọ̀ ṣọ́ra gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n kó ṣàánú fún wa bí ká máa ní àwọn ẹ̀mí ló ń dá nǹkan kìí ṣe àṣàfùlà a gbọ́dọ̀ ṣọ́ra mẹ́wọ̀ já lọ sínú Suratul Furqan ọ̀rọ̀ burúkú ni o ká ní Ọlọ́run kan ló ń dá nǹkan Ọlọ́run kan ló àwọn ẹ̀mí àwọn ló ń ṣẹ̀dá wa bí àjọka Suratul Al-Furqan Ọlọ́run ní tàbá pẹ̀lẹ̀ rí kan náà tí wọ́n máa ń pè ní amòye àgbà ó pẹ̀lú àwọn tí wọ́n kó bá ìjọ RMUK níbi àwọn ọ̀rọ̀ àìmọ̀kan àti sọ́kúsọ wọ́n lọ́ọ̀dì toró òun ló máa ń sábà sọ ó ní kí ló ń ṣe wọ́n máa sọ pé innani ana Allahu la ilaha illa ana ìyẹn náà ní dìdìrì kan sọ lẹ́ẹ̀kan Ọlọ́run ò nídìí àti púpù ààrẹ àmẹ́yìn ẹ̀yìn ṣe wá ní ìdíkẹ́yìn púpù ẹ̀mí ẹ̀ ṣe jẹ́ káwọn ẹ̀mí púpù ara wọn inna lillahi wa inna ilayhi raji'un ọmọ ànúbí ara wọn burú ó lọ́lọ́run ò nídìí àti ṣẹ̀ṣẹ̀ púpù ààrẹ kankan lè mọ̀ kó tóbi ẹ̀yìn ẹ̀fà àwọn ẹ̀mí ilẹ̀ ẹ̀yìn púpù wọn ṣe ẹ̀yìn bẹ́yìn lẹ́yìn púpù àwọn ẹ̀mí nísìnyí àwọn làákàyè tó máa ń gbé sí wọn lórí nù so làákàyè wọn kàn sáré gba làákàyè
wọ́n dẹ̀ lákàyè ò dẹ̀ ní kó tẹ́ ṣíṣí mọ́ wọ́n dẹ̀ bá sọ fún ẹgbọ́rọ̀ mímọ̀ ẹni ẹnìkan ní tọ́lọ́pàá ní ìnà ní àná lọ tí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe máa sọ pé ìnà ní àná lọ láìláìlá àdáfà àbùdí ni tó bá yẹ kó òun lọ́lọ́ sí ẹkúṣẹ́ ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ni ọlọ́run wo amòye àgbà ń sọ dáadáa èyí tí kéwú lámọ́ ń sábà sọ pé àwọn èèyàn máa ń gbé fídíò wájọ́ lára ò tẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ fídíò táwọn ọ̀rọ̀ burúkú yìí ti ń jáde fídíò táwọn ọmọ ọjọ́ ẹ̀bí RMQK fúnra wọn ń dé tani ó wà lọ́dọ̀ Bọ́lá kílómítà kìí ṣe amòye Bọ́lá ò kìí ṣe Bọ́lá amòye àgbà ló ń pè rẹ̀ mo ṣe pé kò ń yẹn ọmọ kékeré ni amòye òye ẹ̀kéré wallahi òye ẹ̀kéré toróhun náà ló sọ wípé àwọn ànábì Ọlọ́run wọn ò sí lọ́hùn inna lillahi wa inna ilaihi raji'un ó ní kó alánàbí Ibrahim ò sí lọ́hùn ó lánàbí Musa ò sí lọ́hùn ó lánàbí yà ó tún ní wà láyé Ọlọ́run gbọ́ ó náà má bú mi o lè má bú mi o ọ̀rọ̀ ọmọ lòun sọ sọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ọmọ lọ́mọ yẹn ń sọ yìí ó dàbí Usmanu ló kọ tiẹ̀ sọ̀rọ̀ mímọ̀ nìyẹn ń sọ yìí sọ̀rọ̀ ìmọ̀ nìyẹn mo sì jáde ń jọ náà mo ṣe fídíò lẹ́rẹ̀ pé àwọn ànábì Ọlọ́run ọ̀nà tí wọ́n gbà sí náà kò sẹ́ńtì ò sí lọ́nu wọn kò sì sẹ́ńtì ò kírun nú wọn ó lánàbí Ibrahim ò sí lọ́dẹ̀ tó ń kúra sí ó lánà Muhammad nìkan ló mẹ́sìn wá gbogbo ọdún tó kù wọ́n kàn jẹ́ olóye wọ́n jámòye bí ti ẹni ìyẹn náà ló ń bí kẹ́yọ̀mọ́ ní àwọn gáúsù àwọn tọ́lọ̀ ń kẹ́ bí Ibrahim Niyasi Ahmad Tijani ṣéwà kìnnìkan abẹ́ gìgìrí sí àwọn ọmọ géwù nájú ẹ̀ pé yẹn náà yẹ pé nígbà tí ọkàn gbére ẹ̀ tóbi ní ọ̀sọ̀fúnla ìyẹn náà àṣírí ní kápẹ́ kọ́lọ́mbà wa ẹ̀yìn gbọ́dọ̀ tẹ́kì yẹn sí ilé ọ̀sẹ̀ kọ́rọ̀ àsọjù lásán bàtà báwò wallahi summa billahi alladhi la ilaha illa huwa àrà tẹ́mi ti fi Kùránì dà nínú ìlú ìtí mi ò gbà kọ́bọ̀ wallahi nájímò kì dáì tó bá lóun ti dá gbogbo ọ̀ta káwà lọ kó àwọn àrà yẹn jáde ó yóò kó máa ń sọ̀rọ̀ owó kan ní kí wọ́n kọ́ àwọn bra bísínẹ́sì ní tọ̀dọ̀ tí ó tóun ṣe bísínẹ́sì ní èèyàn sì gbọ́dọ̀ polówó ọjẹ́ ẹ̀mí àbá fẹ́ ṣe àwọn àfọ́ jálàdí náà ṣe jálàdí wọ́n ṣe bísínẹ́sì ní ó ń ṣe jálàdí nìyẹn so àwọn onírúkíà àwọn tẹ́ńpẹ́lẹ́ oníjálàdí ẹlẹ́mi náà nísìnyí náà ti tẹ́ńpẹ́lẹ́ gba rúkíà báwo líbosíbo so bá ṣe máa tẹ́ńpẹ́lú ara wa ni so ìyẹn máa ń sábà sọ àwọn ọ̀rọ̀ tí ò dá ó ní à ń sọ fún yín a lè sọ kọ́lọ́hún ò sí kàyí sí a lè sọ kọ́lọ́hún ò sí tẹ bá ló wà kí ló fi sọ fún ẹ kọ́lọ́hún wà tó bá dẹ̀ ló wà á sọ fún ẹ ní kò sí àkọsàfùlà ọ̀rọ̀ kèfèrí nìyẹn ìyẹn fúnra ẹni tó nọlifá èèyàn yìí pé last time muslim èèyàn gbọ́dọ̀ ṣọ́ra mẹ́ wá já lọ sínú Kùránì torí pé tọ́lọ̀ bá ń sọ náà Kùránì yìí pé iná náà tó yí líbọ̀ òta àwa là ń yí ẹni tó bá ti kú pé àwọn àràwà níyà ẹni àwọn orúkọ ẹni lọ́run sọ̀rọ̀ ara o àwa la fúnra wa ń tú lọ ọbẹ̀ o já lọ sínú Kùránì ọlọ́ ní Suratul Furqan ó ní tabaraka alladhi nazzala al-furqana ala abdihi mímọ́ Ọlọ́run òun fúnra ẹ̀gán ó mímọ́ tí tóbi fún Ọlọ́run ẹni tó sọ Kùránì kalẹ̀ fún ẹrú rẹ̀ Jìbìrìlù ń sọ bẹ́ẹ̀ fún ala abdihi liyakuna lil-alamina nadhira kó lè máa jẹ́ olùkìlọ̀ fún gbogbo ayé ẹgbẹ́ Ọlọ́run yẹn ni kó máa fún ní mímọ́ o ìtọ́lọ́run sọ fún Ànábì nìyẹn o máa gbọ́ o kúlì ti wà ń bẹ̀ o tó ti wà máa súnfò o kúlì ìrẹ́ Ànábì sọ pé tabaraka alladhi nazzala al-furqana ala abdihi máa sọ wípé mímọ́ ni fún Ọlọ́run ọba tó sọ Kùránì kalẹ̀ fún ẹ̀dá rẹ̀ liyakuna lil-alamina nadhira nítorí kẹ́dà ẹni kó lè máa jẹ́ olùkìlọ̀ fún gbogbo ayé alladhi lahu mulku as-samawati wal-ardi ẹni ẹgbẹ́ ní gbogbo àṣẹ sánmà àti ilẹ̀ ọwọ́ ẹ̀ ló wà walam yattakhidh waladan kò sì bímọ walam yakun lahu sharikun fil mulki kò lẹ́nìkan lọ́jọ́ ń jíròrò lórí ọlẹ́ tí wọ́n jọ máa ṣí ẹnìkan ló ṣe léyìí ẹnìkan ló ṣe léyìí kò sí fún Ọlọ́run lam yakun lahu sharikun Ọlọ́run ò lẹ́ni tí wọ́n jọ kẹgbẹ́ kí á ilé kan ó ṣe kíní kan wa khalaqa kulla shay'in
ọlọ́run ọba yẹn ló dá gbogbo nǹkan wa khalaqa kulla shay'in òun ló dá gbogbo nǹkan faqaddarahu taqdira ó sì pè gbogbo kó wá lódì wọn bó ti yẹ kó mọ ètò yẹ kó pọ̀ ó dá kó pọ̀ ètò yẹ ó kéré ó dá ó kéré ó ní gbogbo ọmọ lọ bẹ́ẹ̀ ọlọ́run wá ní wattakhadhu min dunihi alihatan àwọn èèyàn wá ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run táwọn ọmọ ẹ̀sìn lẹ́yìn ọlọ́run tó dá nǹkan yìí láwọn tó já sí pé ní la yakhluquna shay'an wọn dákì nìkan wa hum yukhlaquna ọlọ́run ló sì dá wọn la yamlikuna li anfusihim darra àwọn fúnra wọn ní ìkápá kábúrú má ṣẹlẹ̀ sáwọn tọ́nà wọn bá fi ṣe wọn wala naf'an wọn sì ní kápá láti mú àǹfààní bára wọn tọ́nà wọn bá fẹ́ káǹfààní bá wọn la yamlikuna mauta àwọn tí wọn lágbára lórí ikú wala hayata wọn lágbára lórí ayé wala nushura wọn lágbára àti jí òkú dìde ẹnìkan máa ń pé òun fẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan sọ irọ́ ni o àmì ẹ̀ tara wa ni o èèyàn lè communicate pẹ̀lú spirit àmọ́ kì í ṣe pé wọ́n kò wá ní àwọn ẹjí òkú ṣe wà dáwọn irọ́ nìyí àwọn spirit tó bá ń káàkiri tó bá ń rìn láwùjọ wọn náà o lè máa rí spirit àlìjẹ̀nú spirit àwọn èèyàn àtàwọn spirit wọn máa ń ṣeré káàkiri àwọn spirit tó ò wẹ́lẹ̀ kìí ṣe irú spirit ṣe ká ádámọ̀ lèyàn olówó fẹ́ bá sọ̀rọ̀ ìsọkúsọ lèyí ọlọ́ni wala hayatan la nushura ayàpọ̀ alẹ́ tó bá jẹ́ ká tún wọnú súrátù Yásìn ibi tí máa parí ọ̀rọ̀ ní sínú ká gbìyànjú ká ṣọ́ra o kò sígbà tọ́lọ́wọ́n bá mi lè dé o ó lè máa dùn lé ní o kì í máa ń lọ títí ọwọ́ Ọlọ́run nìkan ló wà o so ń gbọ́ Ọlọ́run bá mi sọ níbà yìí ó ní wa idha qila lahu ó ní kí àyà yìí ní mo fẹ́ mú àyà kan wá ní ìlú ó dàgbé Súrátù Yásìn nígbẹ̀ níbi ẹgbẹ̀ náà ọlọ́ni alam yaraw ìrẹ́ ànẹ́bí ṣé wọ́n rí ni bí anna khalaqna lahu ṣọ̀pọ̀lọ̀ tí wà khalaqa kulla shay òun ló dábò mú nǹkan ó wá ní alam yaraw ṣé wọ́n rí anna khalaqna lahu àwọn olóhùn yìí tá ń sọ̀rọ̀ báwọn sọ̀rọ̀ yìí àwọn àmàládá fún wọn mimma amilat aydina ní tó já sí bẹ́ àṣẹ wa la fi ṣe ìmọ̀ wa la fi dá an'aman láwọn ẹran ńláńlá fàfàhùn laha malikuna tí wọ́n sì lágbára lórí àwọn ẹran ni zallalnaha lahum torí pé a sọ àwọn ẹran yẹn di rírọ̀ fún wọn fámìlì ara kúgbò nínú wọn máa ń bẹ tí wọ́n ń gùn bí ràkúnmí bí ẹṣin wà mí ní hayakulu nínú wọ́n sì ń bẹ̀rẹ̀ pé wọ́n jẹ́ bí ràkúnmí àti màálù wà láwùn fi yá mẹ́rin àfẹ́rùn ó sì tún bẹ lára àwọn nǹkan yìí àwọn àǹfààní wà mẹ́ṣáàrì àtàwọn tí wọ́n lè máa mú lára màálù àǹfààní tí ń bẹ́ẹ̀ òníye àǹfààní kájẹ àǹfààní kámù nǹkan tá a lè fi ṣe bàtà àǹfààní kámù nǹkan tá a lè fi ṣe báàgì àǹfààní kámù nǹkan tá a lè fi ṣe àwo àǹfààní kámù nǹkan tá a lè fi ṣe plástíìkì àǹfààní kámù nǹkan èyí tá a lè fi ṣe ọ̀dà lára màlúù nìkan àǹfààní kámù nǹkan bẹ́ẹ̀ tó pọ̀ lára ẹnìkan ọlọ́dún mẹ́nẹ́fà láwọn nǹkan àǹfààní wà mẹ́ṣáàrì àtàwọn nǹkan mímu níbẹ̀ náà láti rí mílíkì lára màlúù ọlọ́ni afàláyà ṣùgbọ́n náà ṣé wọn wá lè wá dúpẹ́ fáwọn ọlọ́ni tó kẹ́nìkan wá fẹ́ máa dúpẹ́ sí kẹ́nìkan máa sọ pé à ń dúpẹ́ rọ́pọ̀ ẹ̀yà ìlú à ń dúpẹ́ tí mo rí kan bẹ́ẹ̀ náà tí wọ́n kọ́ tí wọ́n ń dúpẹ́ ṣé ló ń kà yá lè yẹ kéèyàn dúpẹ́ fún àbọ́lọ́ ọlọ́ni afàláyà ṣùgbọ́n ṣé wọn wá lè dúpẹ́ fẹ́ tó ṣe yẹn ọlọ́ni ni wọ́n tàkàlù lẹ́yìn ká ṣe gbogbo yẹn fún wọn tán wọ́n tàkàlù ní dúró lè wọ́n tún wá lọ mú ẹni tí èyí ṣọlọ́ hàlì àtẹ̀ ni wọ́n mú lẹ́ni tí wọ́n máa sìn la'allahu yunṣaru pé bóyá àwọn lè ríran lọ́wọ́ lọ́dọ̀ ó lè ríran lọ́wọ́ kankan lọ́dọ̀ orúkọ ìyá ìlú tọ́lọ̀wọ̀ bá ṣe ó lè ríran lọ́wọ́ kankan lọ́dọ̀ pẹ́pọ̀ ìyá ìlú tọ́lọ̀wọ̀ bá ṣe
ó lè rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ káṣífàyà ìlú tọ́lọ́run wá ṣe bí a káṣífàyà ìlú ó lè rí ọlọ́run ló fún rẹ̀ sọ ló wá tágàlú abẹ́gbò kọfẹ́ àbíkẹ́ bá kọfẹ́ máa ta gbogbo ráyè nìkan ló wá tágàlú wọn àrọ́ pẹ́dá fọ́lọ́run wọ́n wá mú àwọn ẹ̀mí lẹ́yìn ọlọ́ àlà ni wọ́n wá ń polongo ni wọ́n wá ń pariwo nínú àwọn àrùwá tọ́lọ̀ ń dáwà la'allahum yunsarun bí á tàwọn bá ń pariwo àwọn èèyàn lè ṣe ìrànlọ́wọ́ fáwọn ọlọ́run la yastati'una nasrahum wọn ní agbára àti ràn wọ́n lọ́wọ́ torí kí ni o wa hum lahum jundun muhdarun torí wa hum lahum torí àwọn ọmọ ogun kan náà wà tí wọ́n máa dé wọ́n lágbára kankan la yastati'una nasrahum wọn nínú ọ̀lọ́wọ́ kan tó lè ṣe fún wọn torí pé wa hum lahum jundun muhdarun torí àwọn náà ní àwọn ọmọ ogun ọlọ́ tọ́lọ̀ fi máa kọ́bù àwọn náà lọ́lọ́ fi rí rẹ̀ láyá sí kàkà olùrún má jẹ́ kọ́rọ̀ wọn bá wà náàbì ní jẹ́ ò inna na'lamu ma yusirrun ẹ̀yin mùsùlùmí ọ̀rọ̀ mrmk ẹ má jẹ́ ó bá yẹn ní jẹ́ ò torí pé na'lamu ma yusirrun ọlọ́run ló mọ tí wọ́n ń sọ ní kọ̀rọ̀ wa ma yu'linu èyí tí wọ́n ń sọ ní gbangba lẹ̀ mú yẹn ò so káfà ìwá ní alábíàrá àti ìsáàdà nákàlákínà ò lẹ́nu tí pàdé pé àwọn ẹ̀mí yẹn ló dáwọn ta ló dẹ̀bí wọ́n náà gbogbo lọ́wọ́ bá bí ti sọ gbogbo tó olùkó níran lọ́wọ́ kankan tí gbogbo àwọn tí wọ́n náà sọ tó lè kí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́ yẹn wà húnmílà húnmítùndún mọ́dọ̀ òun làwọn ọmọ ogun kan náà wà tó dúró ti àwọn náà lọ́rùn tó dúró tí wọ́n gbé àìtọ́lọ́wọ̀n bá fẹ́kẹ́ sí ẹ̀lẹ́ ìrísí olúwọ́lọ́dá kọ mọ́ ṣe lè láṣẹ mọ̀ fún wa kí gbogbo wa kálọ́lọ́lọ́ mọ̀ kóhun lọ́lọ́wọ́ ká sì mọ́ ṣe yè méjì bọ́lọ́wọ́ ọba ń bẹ̀ ìmọ̀ sọ pé ta bá béèrè pé ṣọ́lọ́wọ́ wà èèyàn lè sọ pé kò sí ti ń jọ́ lọ́wọ́ torí pé tó bá ló wà òun dà kí ló fẹ́ fi púùfù ẹ̀ ọ̀rọ̀ rárá ni ọ̀rọ̀ kèfèrí ni o ìrònú ẹni ó kọ́kọ́ ronú wẹ̀ fìràwọ́ náà ní pé àdára bùkún múlẹ̀ àlá ṣẹ̀wọ́n tó bá pè yàn ní rúhùlà ákíbàrù ní sin ìmàlẹ́ wọ́n ń sọ pòun ní màláìkà jìbìrì lòdì spiriti tó tóbi jù àrúhùlà ákíbàrù wà jìbìrì tọ́lọ máa ń tà náà sàbí màláìkà tó wá rúhù fíyà ìyẹn ni pé ra ìṣòhun fíyà olórí wọn jìbìrì lọ máa bẹ́ẹ̀ tàbí ká sọ pé amúrù fíyà àṣẹ ọlọ́run tí ọlọ́mọjà kọjá ìyára wa àtàwátá àwọn ará Turkey àtàwátá jẹ́ mùsùlùmí àtàwọn ọmọ yáwá tí ń bẹ́ẹ̀ ọlọ́kójọ tún ẹni wá ṣe ó ṣe dáadáa fún wa àwọn ọ̀rọ̀ burúkú yìí tó ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn irú amòye àgbà yìí ó pẹ̀lú tó ń ṣàkóbá àwọn nǹkan yìí ní ká lọ adjust ọ̀tọ̀ ni pé à ń kọ́ mímọ̀ nípa spirit ẹ̀mọ́ kọ́ mímọ̀ lókè a lè fi ṣe ìwòsàn ẹ̀kọ́ mímọ̀ ẹ ṣe ìwòsàn kí wá ní kó wá máa kọlu ọlọ́run kí ni kó máa kọlu ànẹ́bì kí ni kó máa kọlu Islam kó máa bà ìgbàgbọ́ mùsùlùmí jẹ́ skúù lè gba èyí lóríṣiríṣi skúù ò ní religion ọ̀yẹ́pẹ́ kọ́ ni àmì ìta ń rí ẹ̀kọ́kọ́ láwọn èèyàn kọ́ wọ́n fẹ́ gba ẹ̀sìn lógun ni torí pé spiritism fún rẹ̀ movement kan religious movement lòun fún rẹ̀ lọ́tọ̀ lọ sí bàrásí ìgbọ́lọ́wọ́ tí mo sọ yìí ó wà legalize ilé as a religion kádẹ́sìsì ni alankádẹ́kì ló dálẹ̀ kó ti ṣàlàyé ibi ó sì ti pinlẹ̀ náà ní New York ní ló ti pinlẹ̀ látara àwọn ọmọdébìnrin méjì tí kan jẹ́ Margaret Fox and Caitlin Fox ọmọ ìyá làwọn méjèèjì tí wọ́n sì jọ mọ̀ òkú ọ̀ but wọ́n rí pé àwọn ẹ̀mí kan kó nǹkan lé àwọn náà lè rí pé inú ilé yẹn àwọn máa ń rí pé nǹkan kan ń ṣẹlẹ̀ tó straight àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní wá báwọn ṣe fẹ́ relate dé pé àwọn nídìí àti mọ kí ló ń ṣẹlẹ̀ tó sì rí pé òkè wọ́n relate pẹ̀lú òkú wọ́n bẹ̀rẹ̀ sí ní bókú sọ̀rọ̀ wọ́n ṣe popular gbà náà nù Alan Kardec ọmọ France ni òun ló gba kínní lọ́dọ̀ òun ló sọ di movement inú ayé
náà fi máa ń sọ fún wa pé spiritism was born from spiritualism. Ọmọ ẹ̀ bàbá àtọmọ ni wọ́n ṣe yọ kó nú ara wa. Ọ̀rọ̀ spiritualism tó náà sọ ọ̀rọ̀ spiritism ni spiritualism náà ló bí spiritism. Kẹ́ni kan máa ní Islam náà ó sọ̀rọ̀ àwọn Islam ní ká lọ spiritual. Islam ní àwọn ọ̀nà tá à ń pè ní sacrifices níbi àwọn ibadat. Islam ò ní sọ fún ẹ pé kẹ́ lọ máa pe àwọn ẹ̀mí kan. Àwa mùsùlùmí onírìnkúrìn làwa gbé ọwọ́ kìí ṣe Islam Ọlọ́run. Tẹ̀tẹ́ nìkan bá ní wọ́n ká ní àdúgbò ní Jìbìrìlà. Ṣé ìtumọ̀ ẹjọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀? Tàbá lọ máa pé wọ́n ká ní àdúgbò ní Jìbìrìlà, ẹni tó bá ti bá Jìbìrìlù ń ṣọ̀tá. Kí ni ìtumọ̀ ẹ̀? Ṣẹ́wàá mùsùlùmí bá mú Jìbìrìlù ṣọ̀tá ni? Kí ló sì fà ń gbà náà ni kí ló fà? Ní wípé àwọn Yẹ̀húdí wọ́n láwọn ò recognize Jìbìrìlù tánàbí ló ń sọ Kùránì kalẹ̀ fóun. Ó dẹ̀ máa ń sábà dárúkọ Mikail àwọn ò recognize ẹ̀ kó wá màláíkà ní lọ́lọ́run fi ní máa ń gánà àdúgbò ní Jìbìrìlà ẹnikẹ́ni tó bá ń jẹ́ pé àwọn hate Jìbìrìlù ni. Lọ́lọ́run fi ń sọ bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá àwọn hate sí ìgbé wọ́n hate màláíkà. Ó sẹ́ tó hate màláíkà. Ẹ lè rí mùsùlùmí tó hate màláíkà. Ìtọ́lọ́wọ́ bá sọ náà pé man kana aduwwan lillahi wa malaikatihi. Ẹni bá mú ọ̀tá tó mú ọ̀tá ti Ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àtàwọn òjíṣẹ́ rẹ̀ àti Jìbìrìlù àti Míkáílì fa inna Allaha aduwwan lil kafirin. Torí pé Ọlọ́run fún rẹ̀ ọ̀tá àwọn kèfèrí ni. Ok, níìsí ṣé ká máa pe màláíkà lọ́lọ́? Torí pé mò ń rí táwọn mùsùlùmí kan náà sọ wípé mùsùlùmí ṣé Ọlọ́run sọ ń bẹ̀ pé ká máa pe màláíkà pé yá Jìbìrìlà àwọn yá Jìbìràílà ajibuli Jìbìrìlù wá dáni lóhùn ṣọ́lọ̀ ní ká pè é. Kí láyà yìí ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ? Kò sí mùsùlùmí torí pé al-imanu bil màláíkà ká nígbà wọ́n pọ̀ màláíkà ń bẹ Ọlọ́run lára àkídà ìsìláàmù orígun kan ní àwọn orígun ìgbàgbọ́ ni. Àwọn kan tó ń pè àwọn èèyàn ń pè wọ́n bí ìgbà tí wọ́n ń hèlì wọn bí Ọlọ́run, wọ́n ń gbé iṣẹ́ Ọlọ́run, wọ́n ń ṣàfitì ẹ̀ sọ́dọ̀ wọn káwá lọ́mọ mú àyà yìí wá kò ṣiṣẹ́ wọn. Torí pé tẹ́ ẹ bá wò man kana aduwwan li Jibrila, ẹni tó bá rí pé Jìbìrìlù ọ̀tá ló jẹ́ sóhun fa innahu nazzalahu ala qalbika bi idhnillah. Torí Jìbìrìlù yẹn ló ń sọ wá yìí kalẹ̀ fún wọn pẹ̀lú àṣẹ Ọlọ́run mọ̀sọ́dì kan lè má bẹ́ iná yàrá yìí kò rí léètì mẹ́tí bẹ́ẹ̀lẹ̀ yìí. Ṣọ́lọ̀ wá ní káàdẹ́bì máa sí Jìbìrìlù ni? Ṣọ́lọ̀ wá ní káàdẹ́bì máa pẹ Jìbìrìlù ni? Èyí ò lè bọ́lọ̀ ṣọ̀tá, ò lè bá màláíkà ṣọ̀tá, àmọ́ ò lè sí màláíkà, Ọlọ́run nìkan ló máa sìn. Áyà tó wá sọ yẹn lélẹ̀ yìí o. Ọlọ́run bá fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún wa nínú Al-Qur'an wípé kúnú rabbaniyina, kúnú rabbaniyin, ẹ jẹ́ olùsìn Ọlọ́run. Nígbà tó máa parí áyà yẹn tán wá gbọ́n tó tẹ̀lé Ọlọ́run ní la ya'murukum an tattakhidhal malaikata wan nabiyyina arbaba. Ọlọ́run ní Ọlọ́run ò pa yín láṣẹ o kẹ́ ẹ mú àwọn màláíkà àtàwọn ànábì Ọlọ́run ní àrùbábán. Mi ò gbogbo àrùbábán ẹni tẹ́ máa sìn. Tòkí wá ní àǹfààní àìntànsọ lọ́wọ́ yìí pẹ̀lú man kana aduwwan li Jibrila. Wọ́n rí léètì mọ́ra wọn bí ìgbà tá a fẹ́ máa lo ẹyin tí ò ní í ṣe pẹ̀lú ra wọn tá a fẹ́ lò fúnra wọn. Torí àwọn màláíkà ń bẹ masha Allah, a sì nígbàgbọ́ pé wọ́n wà. Èmi náà ti fẹ́ ṣe tán fún mi ìṣẹ́jú náà. So ìyẹn lọ pé wan nabiyyina arbaba, Ọlọ́run ò ní ká sí wọn.
ó tún wá ní ayamurukum bil kufr ba'da idh antum muslimun ṣọ́lọ́wọ́ tó wá máa pàyín láṣẹ kẹ́ máa ṣe kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ mùsùlùmí subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.